Aláàfin Ọ̀yọ́ Ọba Bímbọ́lá Ọ̀wọ́adé Ẹlẹ́wù Ẹ̀tù ti pè gbogbo àwa ọmọ Ọ̀yọ́ wípé kí a kúrò nínú Yorùbá Nation àti nínú ẹgbẹ́ ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá tó ń jìjàǹgbara fún òmìnira ilẹ̀ Yorùbá àti wípé wọ́n ní kí a padà kúrò lẹ́yìn Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà lórí oríkì tí wọ́n kira wọn nínú ààfin Ọ̀ọ̀nìrìṣà wípé ó tàbùkùn gbogbo àwa ọmọ Ọ̀yọ́. Ẹ̀yin ènìyàn wa, ó ń rúgbó ń bọ̀. Eléyìí tó ń rúgbó ń bọ̀ yìí, àwa ọmọ Yorùbá ẹ jẹ́ ká kíyèsára, ẹ bá wa gbọ́. Ẹ kú dédé àsìkò yìí o, àwa ń fi àsìkò yìí àwa tí a jẹ́ ọmọ Ọ̀yọ́ tá a wà nínú ẹgbẹ́ ìfẹ́lódùn àti Yorùbá Nation Ọ̀yọ́ Township, à ń fi àsìkò yìí sọ fún yín pé àwa ò ṣe mọ́ in the sense that ọ̀rọ̀ sí olóyè lọ sọ ní ọ̀dọ̀ ní ọ̀rọ̀ yẹn ti dá wàhálà sílẹ̀. Àwọn bàbá wa sì ti pè wá, ó sì ti dá wàhálà sílẹ̀ nínú ìlú wa. Àwọn bàbá wa sì ti pè wá pé ó tó gẹ́ páwọn gbọdọ̀ rí wa ń bẹ̀ mọ́, so kò jẹ́ bó ṣe jẹ́ o. Gbogbo àwa ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹ kẹrẹ mọ́jọ ọmọ Àtìbà, àwọn ọmọ kú bàbá yèyé. Gbogbo apáta tá à ń ṣe Yorùbá Nation nílùú Ọ̀yọ́ Aláàfin ti ránṣẹ́ pé pátá. Wọ́n ní ká lọ́ọ̀ dá dúró báyìí títí ká lóyún olóyè olúwàfẹ́nu wọn dólẹ̀ padà ní ọ̀dọ̀ Aláàfin padà. Wọ́n ní bẹ́ẹ̀ kọ́ gbogbo wa pátápátá ṣe Yorùbá Nation mọ́ o. Gbogbo wa bá ṣe lé lọ́gọ́rùn-ún níbí báyìí nísìnyí wọ́n pè pátá nílùú Ọ̀yọ́. Àṣẹ̀lẹ̀ pọ̀ lọ́dọ̀ Aláàfin gan nísìnyí. So bákan náà bí àtìlé àtòkò èmi tí mo sọ̀rọ̀ yẹ kíkà tí mo jẹ́ alága ní Ògo Ọ̀yọ́, so àtìlé àtòkò ọ̀dà tiwa pé ti ń jẹ́ Yorùbá Nation anybody wa àfẹ́kọ́mọ lọ́yọ̀ náà. Títí tí àtúnṣe máa wáyé àtìfẹ́lódùn náà bọ̀. Ní orúkọ tèmi Àbírú Ọmọlá ní ìlú Ọ̀yọ́ ni a ti ń sọ̀rọ̀. Gbogbo wa láti Ọ̀yọ́ Aláàfin àṣẹ ìfẹ́lódùn àti Yorùbá Nation mọ́ láti wákàtí ọ̀wọ̀ yìí lọ títí. Ní orúkọ tèmi Azeez Shakiru. Bẹ́ẹ̀ni bàbá wa Aláàfin ikú bàbá yèyé láṣẹ ìkejì òrìṣà wọ́n gbé wá ní àná ká tó dé ilé láti lè fẹ̀ pé gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ tá bá máa gbé orí jìnnà ọmọ Ọ̀yọ́ ni wá ká dẹ́yìn lẹ́yìn Yorùbá Nation for now. Gbogbo ó dẹ̀ Aláàfin nìkan ni o, gbogbo àwọn àgbàlagbà inú ìlú Ọ̀yọ́ pátá àná ó tó gẹ́ alúbàtà kìkì dárin kí gbogbo wa ká padà lẹ́yìn. A kí gbogbo àwọn tá à ń gbọ́ o, à ń fi ẹ̀hónú hàn àti ìbànújẹ́ ọkàn wa àfihàn fún gbogbo ẹnikẹ́ni tí bá ń gbọ́ wa ní lóko àti lẹ́yìn òdì àtẹ̀yìntẹ̀ wa ń lo òyìnbó. Àbùkù yẹn ta bá wa, àwa gangan lọ ta bá torí ẹnìkan kò fún wa lówó tá a fi ń tẹ̀lé lóye káàkiri. À ń fi ìyàwó lẹ̀ à ń fọ ọmọ lẹ̀, gbogbo wa láti mọ̀ tán. Kọ́dà tí à ń wò yìí ó ń bí wa nínú gan-an torí pé ọ̀rọ̀ yìí èsì ọ̀rọ̀ àárín ara wa nìkan. Àwọn tó wà ń lu òyìnbó tó jẹ́ ọmọ Yorùbá tóòtọ́ ni o, tí èso máa lè tó jẹ́ ọmọ Ọ̀yọ́ àti ilé àtòkò fún wọn ti ń pè wá. Tòun tó ti ajé bá bá nígbà Aláàfin pè wá láàárọ̀ yìí pé gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ ètò ọ̀fẹ́ lọ chọ́ọ̀chì ẹni ọ̀fẹ́ lọ mọ́sálásí ò lè lọ ẹni ọ̀fẹ́ lọ pàdé ò lè lọ pé àtàbájọ́ máa lè ní kásìkò tẹ̀síwájú. So àwa ń retí àtúnṣe, tá a bá ti wá rí àtúnṣe àwọ̀ ọ̀tẹ̀ lólóyè máa o. Èmi ni Raimi Lukman Ọlọ́run òṣèlú láti Ọ̀yọ́. Ọlọ́run ọba láàánú yóò gbàdúrà wa. Àwa ò ṣe Yorùbá Nation mọ́ o, ṣùgbọ́n òwe ni èmi fẹ́ pa. Tá a bá ní bá rú oko ṣe ń pe sin lára àgbúrò ọ̀pá èsì òní kù kan. Etí olóyè Ìgbòho tí wọ́n ṣe yan ó kù díẹ̀ káàtó fún àwa lọ́yọ̀ọ́ embarrassment wa gidi gan. Àwa ò ṣe máa ń tàbùkù wa. Ẹ̀yin ènìyàn wa, a kí wa wípé ẹ káàbọ̀ sórí ètò. Gbogbo ọmọ kóòtù òjíire, ọmọ Odùduwà, ọmọ Yorùbá èyí tá a bá ti jẹ́ níbẹ̀, gbogbo apátápátá ni a kí ní orí ìkànnì wa níbí. Eléyìí tí a mú wá fún wa òun lẹ bá wa gbọ́ yẹn, òun ni mo torí kọ́kọ́ gbé ohun yẹn wọlé kẹ́ kọ́kọ́ bá wa farabalẹ̀ gbọ́. Ẹ jọ̀ọ́, ṣé lóòótọ́ ni Aláàfin ikú bàbá yèyé ọmọ Òjò pàṣẹ kẹrẹ má jẹ? Ṣé nǹkan tá a gbọ́ yìí ṣé lóòótọ́ ni àbí kí ni ká ti pe léyìí? Ẹ jọ̀ọ́ ẹ̀yin ènìyàn wa, kí ni kí a ti pe léyìí tá a gbọ́ tán nísìnyí? Ṣé lórí ọ̀rọ̀ ó ṣoríkì kò ṣoríkì eléyìí tí wá fi túmọ̀ sí wípé nǹkan mi wà ń bẹ o? Gbogbo awuyewuye tá a gbọ́ lọ́tún lósì tí èmi gẹ́gẹ́ bí ẹnìkan Àṣàkẹ́ tí mo ń sọ wípé èmi ò bá wọn lọ́wọ́ sí ìtàn ọba kan ju ọba kan nílẹ̀ Yorùbá wípé ìlọsíwájú ní kẹ́ jẹ́ ká máa wá
ìṣọ̀kan ìfẹ́ ní kẹ́ ẹ jẹ́ ká máa wá ní ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ní ìgbà tí mo kàn déédéé rí fọ́nrán yìí, ohun yìí tó ń jà rànyìnrànyìn ní inú àwọn gúrùpù, mo farabalẹ̀ jókòó, mo gbọ́ wípé Aláàfin Ọ̀yọ́ ó pe àwa ọmọ Ọ̀yọ́ o wípé kí a kúrò nínú Yorùbá nation, kí a kúrò nínú ẹgbẹ́ ìfẹ́ lọ́dún àpapọ̀ ọmọ Yorùbá tí wọ́n ń ṣe agbátẹrù lórí ọ̀rọ̀ bí ètò ààbò á ṣe wà nílẹ̀ Yorùbá, àti wípé wọ́n ti fi kún wípé kí àwọn kúrò lẹ́yìn Ìgbòho Òòṣà lórí ọ̀rọ̀ oríkì tí wọ́n kira wọn nínú ààfin Ọ̀nìrìṣà. Yorùbá ẹ jẹ́ kí á kíyèsára o. Wọ́n ní pánsá ò fúnra pánsá já síná, àjà ò fúnra àjà jì, bí onílé ò bá fúnra olè ni yóò kó lọ. Ẹ bá mi wo àsíá tẹ́ ń wò lójú amóhùnmáwòrán yìí. Tí a bá ní ká sọ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ìrìn àjò ìjàngbara orílẹ̀-èdè Yorùbá yìí, Odùduwà nation òun ni nǹkan tí wọ́n fi rẹ́gísítà ẹ̀ ní UNPO, ní UN o. Odùduwà nation flag tẹ́ ẹ bá wá ń wò yìí tó ní pupa, àwọ̀ ewé àti dúdú tí wọ́n wá fi orí olókùn sí àárín ẹ̀, òun ni eléyìí tí wọ́n fi rẹ́gísítà ẹ̀, tó dẹ̀ jẹ́ wípé Odùduwà nation yìí kì í ṣe lórí ìgbésẹ̀ tí bàbá wa ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè tí wọ́n gbé sọ́wọ́, kì í ṣe ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Ó ti bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá. Ṣé rí àwòrán tẹ́ bá wà wò lójú amóhùnmáwòrán yìí, àsíá yìí, ọ̀dọ̀ ọba Síjúadé Okùnọlá Ọ̀nìrìṣà tí wọ́n gbésẹ̀, tí wọ́n wàjà kí ọba Ògúnwùsì Ọ̀jájá tù kí wọ́n tó bọ́ síbẹ̀. Àfi wọn lẹ bá wa ń wo àsíá yẹn. Kí tó bẹ̀rẹ̀ ètò mi, mo fẹ́ yẹ kẹ́ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu olóògbé Bọ́lá Ìgè, kí Elédùmarè kó bá wa dẹlẹ̀ fún ẹni ire, kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ti wà láti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ Odùduwà nation. Mo fẹ́ yẹ kẹ́ bá wa gbọ́ fọ́nrán ìka tó tẹ̀síwájú wípé Bọ́lá Ìgè àwọn gan ti wà lórí ẹ̀ tipẹ́tipẹ́. Ara àwọn nǹkan wọ̀nyẹn ló ṣokùnfà gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìgbà yẹn, torí pé àwọn náà ti ń sọ wípé àní àwa ìran Yorùbá o, a gbọ́dọ̀ dá dúró. Odùduwà nation o. Wọ́n jẹ́ àwọn ọmọ wa tí wọ́n ní iṣẹ́ dáadáa lọ́wọ́, tó jẹ́ pé inú wa sì dùn pé Ọlọ́run bùkún. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti bá ọmọ wọn dá májẹ̀mú wípé ní agbára Ọlọ́run by 2000 AD òmìnira máa dé fún ẹ̀ka. Èmi sì mọ̀ dájú wípé Ọlọ́run Oòduà, Ọlọ́run Ọ̀rànyàn, Ọlọ́run Ọbáfẹ́mi Awólọ́wọ̀, Ọlọ́run Adékúnlé Ajáṣin amúwadé ilẹ̀ tuntun náà nígbè tí ẹ̀gbin, ìyà àti ìrẹ́jẹ kò ní sí fún ọmọ káàárọ̀ òjìlé mọ́. Tàbá sọ̀rọ̀ nípa ilẹ̀ èdè tí a fẹ́ lọ yìí, àwọn tí ọ̀pọ̀ òye wọ́n máa gbé gbére. Lójú àwọn ìgbéré tí mo wí, ó dàbí ẹni pé ohun ẹ̀yẹ ni kí èèyàn máa wà ní ẹ̀gbin, nínú ìyà, nínú ìrẹ́jẹ. Tàbá sì fojú wo, kì í ṣe àwọn Yorùbá nìkan ni ìyà ń jẹ ní Nàìjíríà. Bí Yorùbá ti bọ̀ wọ́n ní àrùn tó ṣe ogójì náà ló ṣọ̀ọ́dún. Ohun tó ṣe Abọ́yadé kọ́ o. Ìyà tó jẹ́ sọ́gbẹ́ ìlàbẹ́kúta kọ́. Òun náà ló jẹ́ sílé ìkóta. Mo kàn ní kẹ́ bá wa gbọ́ ni ò fọ́nrán yẹn. Ẹ bá wa gbọ́ lẹ́nu wọn wípé Odùduwà nation ìyẹn túmọ̀ sí wípé àwọn gan ti wà nínú ìjàngbara yìí kó tó di wípé àwọn kan tó ṣẹlẹ̀ sí Bọ́lá Ìgè kó tó ṣẹlẹ̀. Tá a bá ń sọ̀rọ̀ wípé ìjàngbara kì í ṣe fún ẹnìkan, wípé Yorùbá nation, Odùduwà nation yẹn fún àǹfààní gbogbo ọmọ káàárọ̀ òjíire ni. Nígbà tẹ́yìn kan wá dìde báyìí tí ẹ wá fi ohùn síta wípé Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ọmọ Òjó Pàṣẹkẹrẹ má dẹ̀, ó pè yín wípé kí ẹ kúrò nítorí wípé Ìgbòho Òòṣà lọ kíra ẹ̀
nínú ààfin Ọ̀nìrìṣà. Ẹ jọ̀ọ́ kí ló dé tá à ń ṣe báyìí? Gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀tẹ̀ lélẹ́yìí. Ẹ jẹ́ ká fi ọ̀tẹ̀ sílẹ̀. Àwọn nǹkan tó ń bá wa fínra ní ilẹ̀ Yorùbá ó ju gbogbo eléyìí lọ. Àwọn nǹkan tó yẹ kí a rán ẹ pátì. Àwọn eléyìí tí ò tẹ̀ ká sọ pé kò tẹ̀ ní ìtumọ̀ òun lè wa ọwọ́ mọ́. Kí ni nǹkan tí a fẹ́ gbà nínú ẹ̀? Tá a bá bẹ̀rẹ̀ sí ń pa oríṣiríṣi àwọn ìtàn, tá a bẹ̀rẹ̀ sí ń sọ wípé èmi o Ọ̀yọ́ ni mí o, èmi o Ifẹ̀ ni mí o, èmi o Abẹ́òkúta, kò sí nǹkan tó dàbí ìṣọ̀kan. Ká ní ìṣọ̀kan, ká fi ìfẹ́ bára wa lò. Tó bá jẹ́ wípé lóòótọ́ ni o, pẹ̀lú ohun tá a gbọ́ yìí lóòótọ́, torí èmi mo sì ń jiyàn pé mi ò gbàgbọ́ pé ṣé Aláàfin lẹ sọ pé ó sọ fún yín, ó pè yín wípé ẹ kúrò nínú Yorùbá nation. Ọ̀rọ̀ yìí bàbá ń sọ wípé nǹkan rúgbó ń bọ̀, ogun gidi lélẹ̀ tó ń bọ̀ yìí o. Àwa báyìí a fẹ́ gbógun tira wa ni ní ìgbà tó jẹ́ wípé ogun ètò ààbò tó sí ó gbéjòkó tì wá, ogun Fúlàní ọ̀tọ̀, ogun àwọn ọmọ Ìgbò ọ̀tọ̀, ogun ebi tó ń para ìlú ọ̀tọ̀. Ẹ jọ̀ọ́ kí la fẹ́ gbà ní gbogbo àwọn nǹkan wọ̀nyí? Ìlọsíwájú wo ló fẹ́ fi bá wa ní ilẹ̀ kóòtù òjíire? Torí pé àwọn kan ti ní pé àwọn làwọn ní Yorùbá, àwọn kan ní Odùduwà, àwọn kan ní kóòtù òjíire, èyíkéyìí tó kálukú bá ti ń jẹ́ níbẹ̀. Ṣùgbọ́n tá a bá ní ká máa sọ wípé kí báwo ni ọ̀rọ̀ ìrìn àjò yìí ṣe bẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, òun lẹ̀ ń wò yẹn. Àsíá tẹ̀ ń wò yìí kì í ṣe lénìí o. Ààfin ọba Ọọ̀ni Síjú-Adé òun lẹ ti ń wò yẹn o. Okun ò kí ń wó ruru ká wà ruru o. Òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. A gbọ́dọ̀ ṣe sùúrù gidi. A gbọ́dọ̀ lo ọgbọ́n inú wa ká fi làákàyè kún nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ogun ló ń bọ̀ yìí o. Ogun gidi. Ní ìgbà tá a bá wá bẹ̀rẹ̀ sí bára wa ń ja ìjà àgbà àbí abára wa ń ja ìjà Ọ̀yọ́ ló lọ́ba, Ọọ̀ni ló lọ́ba, orí adé, Ọ̀yọ́ ló ti wá, Ifẹ̀ ló ti wá. Ṣé nǹkan tó kàn wá kù lélẹ́yìí ni? Kẹ́ wọ́n máa sọ wípé kán padà lẹ́yìn Ìgbòho. Ok, Ìgbòho tẹ́ ní kí wọ́n padà lẹ́yìn ẹ̀yẹn, ọmọ bíbí Ìbò ni kì í ṣe ọmọ Ifẹ̀. Ìgbòho ṣàwọn ṣọmọ Abẹ́òkúta, kì í ṣe ọmọ Èkìtì, kì í ṣe ọmọ Oǹdó, ọmọ Ọ̀yọ́ ni. Nígbà tí ẹ̀yin tẹ́ ti wá jẹ́ Ọ̀yọ́, tẹ́ ti wá gbé ohùn síta wípé ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Ọ̀yọ́ o, ẹ padà lẹ́yìn ẹjọ́, báwo ló ṣe ń gbọ́ sétí? Ẹ̀yin náà ẹ jókòó kẹ́ tún gbọ́. Ọ̀tẹ̀ lélẹ́yìí o. Ṣé kìí ṣe èdì ni eléyìí ni àbí ẹ̀fún ni àbẹ́dì? Ṣé kìí ṣe wípé àwọn Fúlàní ló ń ṣe iṣẹ́ yìí báyìí? Ṣé kìí ṣe pé àwọn Fúlàní ló ń èpè àbí oògùn Fúlàní àbí àṣàsí Fúlàní kọ́ ni ká ti pe léyìí? Ẹjọ́ ẹ̀yin ènìyàn wa tẹ́ darapọ̀ mọ́ wa, ẹjọ́ kí ni ká ti pe léyìí? Nǹkan tó ń ṣẹlẹ̀ kí ni ká ti pè é? Àbí ká sọ wípé àwọn olóṣèlú ni wọ́n bá sí àwọn kan lábẹ́ tí wọ́n ń ṣe òpónmi òkò ẹrú todò tí wọ́n ń dàrú tẹ̀kàntẹ́lẹ̀ wọn ò kúkú faramọ́ kí ìran Yorùbá bọ́ kúrò lóko ẹrú, kókó jábele làwọn ń bá kiri. Ẹ jẹ́ ká fura, ẹ jẹ́ ká ní àkíyèsí o pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o. Àti ọba Ọ̀nìrìṣà àti Aláàfin Ọ̀yọ́ kò síbi kan tá a fẹ́ léra wa lọ o, kò sí nǹkan tó dàbí ìṣọ̀kan àti ìfẹ́ o. Tá a bá bẹ̀rẹ̀ sí bára wa jà, àwọn ẹ̀yà tó kù wọ́n fi wá ń ṣe ẹlẹ́yà ni. Àwọn ẹ̀yà tó kù wọ́n fi wá ń rẹ́rìn ni. Pẹ̀lú gbogbo nǹkan tí ojú ará ìlú ń rí, pẹ̀lú ìyà tó ń jẹ ará ìlú, pẹ̀lú àìsí owó lọ́wọ́, àìríṣẹ́ṣe fún àwọn ọmọ ilé ìwé, àwọn ọ̀dọ́. Ẹ̀yin tẹ́ wá jẹ́ ọba, first class ọba, tó jẹ́ wípé bí ìlọsíwájú àṣedé bá ilẹ̀ Yorùbá ló yẹ kẹ́ ẹ máa wá. Eléyìí ó kù díẹ̀ káàtó tó bá jẹ́ pé lóòótọ́ o. Ohun tí a gbọ́ yìí, tó bá jẹ́ pé Aláàfin ló pè wọ́n, tí wọ́n sọrú ọ̀rọ̀ yìí, ogun leléyìí, èdì gan ni. Ṣé kí ìyá máa jẹ wá lọ ni? Ní ìgbà tí Ìgbòho dìde tó lọ sí Ìgàngán, tí Sẹ́ríkì Fúlàní fúnra rẹ̀ wákìlì ó sọ, ó ní ibikíbi tó bá ti gbọ́ Ìgbòho báyìí ó ní ara àwọn á máa gbọ̀n ni. Pẹ̀lú pọ́tẹ̀ tí wá jẹ́ ọmọ Ọ̀yọ́ yẹn, mi ò rò bóyá irú ìgbésẹ̀ tẹ́ ẹ gbé ìlú ẹ̀kẹ́ gbé. Tó bá jẹ́ pé ọmọ Abẹ́òkúta ni wọ́n ń kọ́ o, kí ni ó máa wá ṣẹlẹ̀ o? Kí nìkan tẹ́ ẹ fẹ́ gbà ń bẹ̀? Ìgbòho Òòṣà tó kí oríkì kò kọ́kọ́ kí oríkì nínú ààfin Ọ̀nìrìṣà, tó yẹ pé ọ̀dọ̀ ààfin Ọ̀nìrìṣà ni Ìgbòho kọ́kọ́ lọ ni. A sọ wípé àbóyá bó ṣe jẹ́ pé wọ́n kọ́ lọ síbẹ̀, ó ti lọ káàkiri. Ẹ̀yin kan iná lẹ ti ń bínú
wípé kí ló dé tí wọ́n kọ́ ń lọ ọ̀dọ̀ àwọn ọba tí wọn ò lórúkọ yìí náà lẹ́ ń sọ wípé Ọọ̀ni ìrìṣà ló yẹ kó kọ́ lọ sọ́dọ̀ ẹ̀ wọ́n ti wá padà lọ tó bá tẹ̀ ní àwọn òwò ló yẹ kó wá bínú sí Ìgbòho gan èmi rò bóyá Ilé Ifẹ̀ ni o gbogbo alámọ̀ ìtàn tó rọ̀ mọ́ Mọdákẹ́kẹ́ àti Ilé Ifẹ̀ ṣùgbọ́n wọn ò fi ṣèbínú ìgbà tí fúláàgì tẹ́ ń wò yìí òun torí kọ́kọ́ mu wá ìgbà tí wọ́n kọ́ lo fúláàgì yìí kí ló dé tí àwọn Ifẹ̀ ò bínú wípé kí ló dé tẹ́ yí orúkọ Odùduwà àtẹ́kọ́kọ́ ń pe struggle yìí kí ló dé tẹ́ yí padà sí Yorùbá nation kí ló dé tí Ọọ̀ni ìrìṣà ò fi ṣèbínú kí ló dé tí àwọn ọmọ bíbí Ilé Ifẹ̀ ò fi ṣèbínú wípé ṣèbí ẹ ti gbé fúláàgì wá sí ọ̀dọ̀ ọba Síjú Adé àwòrán yẹn lẹ́ ń wò yẹn o ẹ̀yin tẹ́ bá wọn bàbá wa tí wọ́n ń pè ní architect George Akínọlá wọ́n wà nínú àwòrán tẹ́ ń wò yìí ní ìgbà tí wọ́n gbé fúláàgì yẹn lọ sí ọ̀dọ̀ ọba Ọọ̀ni àná Síjú Adé Okùnọlá gbogbo nǹkan pẹ̀lú ẹ̀rí ni àwọn nǹkan tá à ń ṣe yà ń sọ fún wípé ìtàn lolúkálukú wa ń kọ sílẹ̀ ìtàn òdẹ nígbàgbé ẹnikẹ́ni gbogbo ẹ̀ máa wà ní àkọọ́lẹ̀ fún oníkálukú ni ó máa wà ní àkọọ́lẹ̀ ṣe bí ọ̀rọ̀ tí bàbá wa olóògbé Bọ́lá Ìgè tí wọ́n sọ ẹwọ ọdún tí wọ́n ti sọ̀rọ̀ yẹn òun nìyẹn tí mo gbé wá gbogbo ẹ̀ wà lórí ayélujára àwọn náà ti ń bẹ̀rẹ̀ struggle yìí wípé kí ìran Yorùbá ká bọ́ ká dá dúró bàbá Bọ́lá Ìgè wọ́n sọ nínú ìpàdé yẹn fọ́nrán yẹn gùn jù yẹn lọ mo kàn ní kakọ̀ gbọ́ ni wípé kì í ṣe wípé Ìgbòho Òòṣà ló bẹ̀rẹ̀ struggle yìí kì í ṣe wípé bàbá wa Professor Banji Akíntóyè ló bẹ̀rẹ̀ àwọn kan ti bẹ̀rẹ̀ ẹ̀ tẹ́lẹ̀ Odùduwà nation ni wọ́n dẹ̀ sọ kí ló fa sábàbí ọ̀rọ̀ Yorùbá nation wípé orúkọ yẹn báwo ló ṣe jẹ́ ẹ̀yin tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ struggle yìí láti 2019 2020 ẹ máa mọ nǹkan tí mo fẹ́ sọ yìí ṣe rí àwòrán tẹ́ ń wo flag yìí tó ní pupa ìgbà tí wọ́n gbé jáde tí wọ́n wá gbé orí olókùn sí àwọn tí wọ́n jẹ́ Muslim àti Christian Association àwọn ni wọ́n pe àkíyèsí wípé orí olókùn yẹn o wọ́n ní àwọn ò fẹ́ wọ́n ní Odùduwà tí wọ́n sọ yẹn wọ́n ní tí wọ́n bá fẹ́ jẹ́ kí àwọn darapọ̀ kí a fi ìfẹ́ kí a fi ṣe gbogbo ẹ̀ kó má dàbí pé àwa kan ni ó kọ̀ mú flag yẹn wọ́n ní wọ́n gbọ́dọ̀ yí padà wípé torí Odùduwà àwọn kan tẹ́ sọ wípé orílẹ̀-èdè ẹlẹ́bọ ni wọ́n kó wọn lọ àwọn Christian àti Mùsùlùmí ẹ̀yin tẹ́ ẹ bá ti darapọ̀ mọ́ ìrìnàjò 2019 2020 ẹ máa mọ nǹkan tí mò ń sọ yìí wọ́n ní nípa bẹ́ẹ̀ wọ́n ní kí wọ́n yí padà Odùduwà nation yẹn torí òun ni wọ́n fi lọ register ẹ̀ ní UNPO wọ́n ní kí wọ́n yọ orí olókùn kúrò ńbẹ̀ kí wọ́n jẹ́ kó jẹ́ star kí wọ́n yí orúkọ yẹn padà tí wọ́n bá fẹ́ jẹ́ kí àwọn darapọ̀ yẹn ní àwọn Mùsùlùmí àti Kristẹni wípé ó dàbí pé wọ́n ń kó àwọn lọ sí lọ ṣe ẹbọ nínú Yorùbá nation ni nínú Odùduwà nation ni nígbà yẹn èkejì ni àwọn OPC kan náà jáde wọ́n ní àwọn làwọn bẹ̀rẹ̀ struggle pé àwọn làwọn jẹ́ Odùduwà tí wọ́n pé Odùduwà People Congress ni wọ́n ní Odùduwà yẹn pé àwọn làwọn ń lò ó gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọ́n wá jókòó ni wọ́n ṣe àkíyèsí yẹn ibi tí ọ̀rọ̀ Yorùbá nation dẹ̀ ti jáde nìyẹn ọ̀rọ̀ Yorùbá nation yẹn náà tó dẹ̀ ti wá jáde kò dédé jáde àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n jókòó wọ́n lò làákàyè wípé tá a bá ní ká wò lágbàáyé tí èèyàn bá fẹ́ dá dúró tó fẹ́ jẹ́ orílẹ̀-èdè ní í ṣe pẹ̀lú èdè orílẹ̀-èdè ní í ṣe pẹ̀lú èdè tá à ń sọ tẹ́ ẹ bá wo Faransé wọ́n jẹ́ French people ni wọ́n France ẹ wo èdè tí wọ́n ń sọ France ṣẹ́ni pé ó lọ ní ìbámu kan àwọn Gẹ̀ẹ́sì nǹkan English UK London Scotland ẹ lọ wo èdè wọn ó ní ìbámu pẹ̀lú orúkọ tí wọ́n jẹ́ ẹ wo Russia èdè wọn tí wọ́n ń sọ náà nǹkan ó lọ ní ìbámu kan pẹ̀lú orúkọ tí wọ́n jẹ́ tí èèyàn bá fẹ́ dá dúró tó fẹ́ jẹ́ orúkọ yẹn gbọ́dọ̀ ní í ṣe pẹ̀lú èdè tẹ́ ẹ̀ ń sọ àwọn nǹkan wọ̀nyẹn ni wọ́n wá wo sàkún ẹ̀ òun ni ọ̀rọ̀ Yorùbá nation fi jáde torí lágbàáyé lẹ́ni Yorùbá ni wọ́n mọ̀ wá sí ìgbà tí wọ́n dẹ̀ máa jí àwọn ẹ̀yà nínú Nàìjíríà ìyẹn ní 1914 amalgamation Igbo Hausa Yorùbá ni wọ́n kó papọ̀ kì í ṣe Odùduwà ni wọ́n lò ń gbà yẹn wọn ò lo káàárọ̀ òjíire gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní í ṣe papọ̀ mọ́ra wọn pẹ̀lú èdè ibi tí ọ̀rọ̀ Yorùbá nation ti jáde nìyẹn kì í ṣe pé wọ́n kọ̀ déédéé ṣàdédé jí láàárọ̀ ọjọ́ kan tí wọ́n ní wọ́n yí padà sí Yorùbá nation àwọn nǹkan kan ló rọ̀ mọ́ àwọn nǹkan kan ló ṣẹlẹ̀ nígbà yẹn tí àwọn kan ń kọ̀ǹpléènì wípé orí olókun Odùduwà yẹn tó ẹ̀ máa fẹ́ dájú tó fẹ́ jẹ́ orílẹ̀-èdè kì í ṣe orúkọ èèyàn kan ni wọ́n á fi sọ orí orílẹ̀-èdè ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ ti wá ṣẹlẹ̀ báyìí ní àwọn kan nígbà tí ọ̀rọ̀ ti Ọọ̀ni ìrìṣà ọba wa àti ọba Aláàfin Abímbọ́lá Ọ̀wọ́ Adé tí gbogbo àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ látẹ̀yìnwá
wípé wọn ò kí ń gbà fúnra wọn tó ti padà wá ń ṣẹlẹ̀ ní orí àwọn ọba tó wà bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ní àwọn kan ti ń sọ tẹ́ bá ṣe àkíyèsí Odùduwà nation àwọn kan ti ń sọ̀rọ̀ yóò ti lé ní oṣù 4 wípé àwọn ò ṣe Yorùbá mọ́ Odùduwà làwọn àwọn kan ní káàárọ̀ òjíire làwọn àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ tó ń jáde láti Ọ̀yọ́ òun ló jẹ́ kí àwọn Ọ̀yọ́ ń dìde sọ wípé àwọn ò tẹ̀ wá jẹ́ Yorùbá mọ́ torí pé àwọn Ọ̀yọ́ ní àwọn làwọn ní Yorùbá ṣé ti rí so tá a bá wá ń tẹ̀síwájú báyìí ọjọ́ wo gan ni ẹnu Yorùbá fẹ́ kò ọjọ́ wo gan la fẹ́ gbà fúnra wa ọjọ́ wo gan ni ìlọsíwájú fẹ́ dé bá wa tá a bá tẹ̀síwájú pẹ̀lú ohun tẹ́ ẹ bá wa gbọ́ tán nísìnyí ẹjọ́ ṣe nǹkan tó bójúmu ni àgbà kan ò kì í ṣòro bí èwe wọ́n ní jagunjagun kì í jagun bí ẹrú Aláàfin Ọ̀yọ́ bí bá ní kẹ́ jèbùrẹ́ o ẹ jèbùrẹ́ o ẹ jẹ́ ká na sùúrù sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí o ọ̀rọ̀ ilé ti ń jọmọ́ ó ti ń jọmọ́ kò jọ bí èjì kò jọ bí èpè àwọn kan ní èpè Awólẹ̀ ló ń ja ìran Yorùbá ṣé ká wá sọ wípé kò rí bẹ́ẹ̀ báyìí ni kí ni nǹkan tí a fẹ́ wá ṣe sí òun náà ni wípé a ò gbọ́dọ̀ dákẹ́ àwọn àgbààgbà ní ilẹ̀ Yorùbá wọn gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí torí ogun la fẹ́ fi jara wa yìí àwọn Ifẹ̀ ò ní gbà àwọn Ọ̀yọ́ náà ò ní gbà àwa tí a wá jẹ́ Ọ̀yọ́ Oǹdó Ògùn Abẹ́òkúta Ìjẹ̀bú Ìjẹ̀ṣà Èkìtì àwa wá ń kọ́ o torí gbogbo wa la mọ̀ wípé Ilé Ifẹ̀ ilẹ̀ ò dáyé níbi tí ojúmọ́ ti ń mọ́ wa ni bó ti jẹ́ pé àwọn kan ti ń pa ìtàn yẹn ń lọ sẹ́yìn lọ́kàn Oǹdó báyìí wọ́n ní Ifọ̀n wọ́n ní ibẹ̀ ni àwọn èèyàn pé ibẹ̀ ni wọ́n kọ́kọ́ tẹ̀dó sí pé kì í ti ṣe Ilé Ifẹ̀ mọ́ oríṣiríṣi ìtàn la ti ń gbọ́ ṣùgbọ́n tá a bá tẹ̀síwájú báyìí Yorùbá a nílò láti pe àkíyèsí ara wa sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí pàápàá jùlọ láàrin àwọn ọba wa méjèèjì yìí èmi ò rò pé àsìkò yìí ló yẹ ká sọ pé a fẹ́ máa ja ìjà ọba ju ọba lọ gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tèmi o torí kò sí ìlọsíwájú kankan tó fẹ́ fi bá wa nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tèmi ẹ̀yin ọba wa ọba Aláàfin Abímbọ́lá Ọ̀wọ́adé àti ọba Ọ̀ọ̀nìrìṣà Ìbàforíadé ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí wọ́n ní there is fire on the mountain ó eléègàn kọjá fáyà torí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ láyé àtijọ́ òun lẹ́yìn fẹ́ mú padà wá yìí o ṣé à ń padà sẹ́yìn ni àbí a fẹ́ máa lọ wájú èwo lẹ fẹ́ fọwọ́ mú níbẹ̀ ẹ fẹ́ padà sí àwọn ogun àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ tí àwọn bàbá wa tí wọ́n ti fi ọwọ́ bọ̀wé ní ìgbà ogun Èkìtì parapọ̀ ogun Kírìjí tí wọ́n ti já àdéhùn láàrin ara wọn wípé a ò ní kóra wa lógun mọ́ a ò ní kógun jara wa mọ́ ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire ẹ fẹ́ padà sí báyìí torí ìgbésẹ̀ tẹ́ ẹ gbé yìí ẹ fẹ́ padà sí ọ̀rọ̀ àtẹ̀yìnwá kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ mo sọ ọ̀rọ̀ yẹn nínú fọ́nrán tí mo kọ́kọ́ ṣe wípé ẹ̀yin ọba wa méjèèjì yìí a mọ̀ wípé ẹ̀yin ni first class ọba nílẹ̀ Yorùbá a ò lè mú ọba ìlú míì kí wọ́n tó mú ẹ̀yin méjèèjì yìí dẹ̀ ló yẹ kẹ́ ẹ ní ìrẹ́pọ̀ jù tẹ́ ẹ bá ń fẹ́ kí ìlọsíwájú dé bá wa ní o kò yẹ kí ẹ lo bẹ́tẹ̀ ti gbọ́ ìtàn ẹ má dúró lórí ìtàn àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ẹ̀yin ẹ má padà sẹ́yìn ẹ̀yin tí ẹ wá nǹkan tí ẹ ní tẹ́ ẹ gbé sọ́wọ́ fún ìlú yín tẹ́ ẹ jọba lé lórí ìlọsíwájú fún ìlú yín òun ni kẹ́ ẹ máa ṣe tẹ́ bá tẹ̀ wá ní àwọn kan tí wọ́n ń po oríṣiríṣi pọ̀ lẹ́yìn tó dàmọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí àwọn kan ló ba síbì kan tí wọ́n ń dá gbogbo orúgúdù yìí sílẹ̀ kò dẹ̀ sí lórí àwọn Fúlàní ọ̀rọ̀ tó wà lẹ́ yìí ẹ má jẹ́ kó yà wá lẹ́nu wípé kò sí lórí Sultan of Sokoto wọ́n ń wá bí wọ́n ṣe fẹ́ da èdè àìyedè sí ilẹ̀ Yorùbá ká má bàa rọ́nà lọ ṣàmọ̀ wípé ní ìgbà tí wọ́n gbé ìròyìn jáde wípé Ọ̀ọ̀nìrìṣà àti Sultan of Sokoto ni olórí ọba ní gbogbo Nàìjíríà Sultan of Sokoto àwọn olóṣèlú wọn mọ nǹkan tí wọ́n ń ṣe o gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò sí lẹ́yìn wọn o wọn ò kúkú fẹ́ kàn tẹ́lẹ̀ faramọ́ náà pé kí Yorùbá kó dá dúró wọ́n wá ń lo gbogbo àwọn ọgbọ́n àìrékérekè láti dàrú ṣé wá níbi tí wọ́n wá bá dé yìí báyìí wọ́n tẹ̀ gbogbo ẹ̀ ọba nìkan fọ́ká pátápátá torí bí mo ṣe bá yín sọ̀rọ̀ yá àìmọye oríṣiríṣi fọ́nrán oríṣiríṣi voice note nínú gúrùpù lọ́tún lọ́sì tí àwọn ọmọ Ọ̀yọ́ wọ́n ń yọra wọn nínú gúrùpù wọ́n náwọn ò ṣe mọ́ ẹjọ́ tí a bá ń sọ̀rọ̀ ìjàngbara a ò dìjàngbara fún anybody o èmi tí mo ń sọ̀rọ̀ yìí mo ń ṣe nítorí ara mi ni ìwọ tó ń ṣe má rò bóyá ó ń ṣe nítorí ìyàn o kì í ṣe Ìgbòho ṣàlẹ̀ ń ṣe ìjàngbara fún o
ẹ sọ wípé ẹ tẹ̀lé Ìgbòho ìṣàmọ́ ẹ ti kúrò nínú ẹgbẹ́ ìfẹ́ lódùn ẹ ò ṣe fún ẹnì kankan ṣebí olóògbé Bọ́lá Ìgè ni mo fi hàn wá nísìnyí ìgbà tí wọ́n sọ ń gbà yẹn ó dá wọn lójú ni wípé àní ìran Yorùbá máa bọ́ wọ́n wá sọ ọ̀rọ̀ kan wọ́n ní kì í ṣe ìran Yorùbá nìkan nìyà ń jẹ nínú Nàìjíríà o gbogbo alábò wípé ìyà ń jẹ wá nínú Nàìjíríà nítorí pé àwọn òyìnbó wọ́n ti rí àwa ìran Yorùbá gẹ́gẹ́ bí ìran aládé wọ́n mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tí wọ́n ṣe ní 1914 wọ́n dẹ̀ mọ̀ọ́mọ̀ gbé ìwé lé àwọn ọmọ Manda Fodio wọ́n mọ̀ọ́mọ̀ gbé ìwé lé wọn lọ́wọ́ torí wọ́n mọ̀ wípé àwa ọmọ Yorùbá agbọ́n nínú agbọ́n lẹ́yìn agbọ́n lóde ni wọ́n mọ̀ wípé agbọ́n gidi wọ́n dẹ̀ mọ̀ wípé a ní làákàyè à ń kàwé wọ́n rí bàbá wa Awólọ́wọ̀ ń gbẹ́ tó bá gbé ìwé lé wọn lọ́wọ́ àìgbé ìwé lé wọn lọ́wọ́ gan wọ́n rí nǹkan tí wọ́n ṣe pẹ̀lú ẹ̀kọ́ ọ̀fẹ́ pẹ̀lú oríṣiríṣi nǹkan tí wọ́n dánwò tí wọ́n ṣe àwọn nǹkan wọ̀nyí ni àwọn òyìnbó lò fún wa nǹkan tó dẹ̀ ti ń ṣẹlẹ̀ yìí náà kò ti ṣe lẹ́yìn wọn àwa tí a wá jẹ́ ọmọ Yorùbá àwa ní kí ẹ jẹ́ ká jókòó ká lo làákàyè wa ká lo ọgbọ́n inú wa ká má jẹ́ kí àwọn ẹ̀yà míì kí wọ́n bá sí wa láàrin à ń sọ̀rọ̀ wípé kò sí ètò ààbò ẹ̀yin ń sọ̀rọ̀ ogun ọba ju ọba lọ báwo ni ọba ju ọba lọ ṣe fẹ́ mú ìlọsíwájú bá ilẹ̀ Yorùbá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ibo báwo ló ṣe fẹ́ mú ìlọsíwájú wọ́n ní where you belong majority will carry the vote I believe Ondo Ọ̀ṣun Ògùn Lagos Kwara Kogi part of Benin and part of ó ti lọ sókè olúkálukú ló máa wá ṣa ibi tó belong sí ìyẹn túmọ̀ sí wípé ní ilẹ̀ Yorùbá báyà máa ní orílẹ̀-èdè méjì ẹ jẹ́ ká máa ṣà báyìí o àwọn tó bá fẹ́ tẹ̀lé Ifẹ̀ wọ́n á tẹ̀lé Ifẹ̀ àwọn bá fẹ́ tẹ̀lé Ọ̀yọ́ wọ́n á tẹ̀lé Ọ̀yọ́ wọ́n ní Ọ̀yọ́ ló ní Yorùbá èdè tá à ń sọ wọ́n ní àwọn Ọ̀yọ́ ló ní ṣé olúkálukú á padà sí èdè abínibí ní ìlú wọn Èkìtì wọ́n á máa sọ èdè Èkìtì wọn lẹ́nu Ìjẹ̀ṣà wọ́n á máa jẹ Ìjẹ̀ṣà wọn lẹ́nu Ọ̀wọ̀ wọ́n á máa sọ Ọ̀wọ̀ wọn lẹ́nu àwọn Ọ̀yọ́ á máa dájẹ́ Yorùbá ìyẹn la fẹ́ ṣe báyìí orúgbó ń bọ̀ gidi tẹ́ bá ń gbọ́ pé orúgbó ń bọ̀ gidi ni kò sí nǹkan tó dàbí pé ká ní ìṣọ̀kan o à ń padà sẹ́yìn ni o bóyá ogun Kírìjí mi ò lè ti padà fẹ́ wá wú jáde a máa wá kógun jara wa àbí bẹ́ẹ̀ kọ́ ṣé ìyẹn ló kàn wá kù báyìí ṣé ìyẹn ló kàn wá kù ìbéèrè ni o a máa jẹ́ orúkọ wa lọ a máa sọ èdè Ọ̀yọ́ àbí a máa sọ èdè Abẹ́òkúta a máa sọ èdè wọn lọ ṣùgbọ́n tẹ́ ẹ bá wá ní ká wò ó bàbá mi bàbá wa Ògúndádé Muyideen wọ́n ní irọ́ ni bàbá wa Aláàfin kò sọ bẹ́ẹ̀ má iye ibi ìbéèrè tí mo ń béèrè náà nìyẹn wípé àwọn wo ni ó rán àwọn wọ̀nyí síta kí ni nǹkan tó fún àwọn tó sọ̀rọ̀ yìí kí ló fún wọn ní ìgbóòyà pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ ìbóyá ẹ̀ tí ìgbọ́ ńgbà tí a play ẹ jẹ́ ká tún play fún yín bàbá wa Ògúndádé Muyideen ẹ bá wa tún gbọ́. ẹ kú dédé àsìkò yìí o àwa ń fi àsìkò yìí àwa sí ajẹ́ ọmọ Ọ̀yọ́ tá a wà nínú ẹgbẹ́ ìfẹ́ lódùn àti Yorùbá Nation Ọ̀yọ́ township à ń fi àsìkò yìí sọ fún yín pé àwa ò ṣe mọ́ àṣe mọ́ in the sense that ọ̀rọ̀ sí olóyè lọ sọ ní ọ̀dọ̀ ní ọ̀rọ̀ yẹn ti dá wàhálà sílẹ̀ àwọn bàbá wa sì ti pè wá ó sì ti dá wàhálà sílẹ̀ nínú ìlú wa àwọn bàbá wa sì ti pè wá pé ó tó gẹ́ àwọn gbọdọ̀ rí wa ń bẹ̀ mọ́ so kò jẹ́ bó ṣe jẹ́ o. gbogbo àwa ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ kẹrẹ mọ́dé ọmọ Àtìbà àwọn ọmọ kú bàbá yèyé gbogbo apáta tá à ń ṣe Yorùbá Nation nílùú Ọ̀yọ́ Aláàfin ti ránṣẹ́ pé pátá wọ́n ní ká lọ́ọ́ dá dúró báyìí títí tá olóyè olúwa fẹnu wọn dọ́lẹ̀ padà ní ọ̀dọ̀ Aláàfin padà wọ́n ní bẹ́ẹ̀ kọ́ gbogbo wa pátápátá àṣẹ Yorùbá Nation mọ́ o gbogbo wa bá ṣe lé lọ́gọ́rùn-ún níbí báyìí nísìnyí wọ́n pè pátá nílùú Ọ̀yọ́ àṣẹ pọ̀ lọ́dọ̀ Aláàfin gan nísìnyí. so bákan náà bí àtìlé àtòkò èmi tí mo sọ̀rọ̀ yẹ kíkà tí mo jẹ́ alága ní gbogbo Ọ̀yọ́ so àtìlé àtòkò ọ̀dà tí wàá pé ti ń jẹ́ Yorùbá Nation anybody wa àfẹ́kọ̀ọ́mọ lọ́yọ̀ náà títí tí àtúnṣe máa wáyé àtìfẹ́ lójú àwọn ọmọ. ní orúkọ tèmi Àbírú Ọmọlá ní ìlú Ọ̀yọ́ ni a ti ń sọ̀rọ̀ gbogbo wa láti Ọ̀yọ́ Aláàfin àṣẹ ìfẹ́lódùn láti Yorùbá Nation mọ́ láti wákàtí ọ̀wọ̀ ìlọ títí ní orúkọ tèmi Azeez Shakiru bẹ́ẹ̀ni bàbá wa Aláàfin ikú bàbá yèyé aláṣẹ ìgbẹ́jọ òrìṣà wọ́n pè wá ní àná ká tó dé ilé láti lè fẹ̀ pé gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ tábà náà gbọ́ orí jìnnà ọmọ Ọ̀yọ́ ni wá ká dẹ́yìn lẹ́yìn Yorùbá Nation for now gbogbo oníṣẹ́ Aláàfin nìkan ni o gbogbo àwọn àgbàlagbà lẹ́yìn inú ìlú Ọ̀yọ́ pátá àwọn ó tó gẹ́ alúbàtà kìkì dárin
kí gbogbo wa ká padà lẹ́yìn. àkí gbogbo àwọn tá à ń gbọ́ o. ṣé bàbá wa yẹn wà ń bí pẹ̀lú wa tẹ́lí pé lórí ìkànnì yìí èmi ò kì í máa mú nǹkan tí n bá rí àbí tí n bá gbọ́ wá èmi máa ń rí kí tó sọ pé mo fẹ́ wá jókòó ṣètò ni torí mo rí tí wọ́n sọ wípé irọ́ ni wọ́n pa èmi náà ti wá béèrè wípé ṣé lóòótọ́ ni ọ̀rọ̀ ilé tá à ń gbọ́ yìí àbí ṣé àwọn kọ́kọ́ lè kóra wọn jọ ṣé wọ́n fẹ́ máa mú ọba aláàfin wọ́n fẹ́ máa mú wọn ṣeré ni ta ni wọ́n bí dà bẹ́ẹ̀ wàá kọ́ gbé orúkọ ọba síta láì jẹ́ bẹ́ẹ̀ ẹjọ́ ẹ̀yẹ ènìyàn wa ṣó ṣe ń ṣe kí àwọn kan kóra wọn jọ báyìí tí ọ̀rọ̀ tí wọ́n ń sọ ètò ò bá jẹ́ òótọ́ ṣó ṣe ń ṣe kẹ́nì kọ́kọ́ gbéra ìdìde kó ní ọba sọ pé kì í ṣe ọba aláàfin ikú bàbá yèyé ọmọ òjò pàṣẹ kẹrẹ májẹ ọmọ àtìbà wọn kò mú orúkọ wọn sẹ́nu bẹ́ẹ̀ yẹn kì í ṣe ẹnìkan ló wà ń bẹ̀ wẹ́n rí pé they are group of people àwọn tó wà ń bẹ̀ wọ́n máa lé ní 10 tẹ́ bá ń gbọ́ ohùn wọn. tó bá wá jẹ́ báyìí ló ṣe rí pẹ̀lú nǹkan tá à ń gbọ́ yìí òun ni mo torí jáde wípé ó kù díẹ̀ káàtó. tó bá jẹ́ wípé lóòótọ́ ni o nǹkan tẹ́mi àti yín jọ ń gbọ́ yìí torí mi ò rò bí àwọn kọ́kọ́ lè kóra wọn jọ kí wọ́n gbójú gbóyà kí wọ́n mú orúkọ ọba sẹ́ni wípé ọba sọ pé ọba rán àwọn ọba pé àwọn tẹ̀lé ó pe àwọn ni wọ́n ní wọ́n pe àwọn wípé káwọn kúrò torí pé ọ̀dọ́ nírìṣà tí Ìgbòho Òòṣà lọ yẹn ó tàbùkù àwọn lọ́yọ̀ọ́ ṣé Ìgbòho Òòṣà kì í ṣe ọmọ Ọ̀yọ́ ni kí la fẹ́ gbà ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ogun gidi lélẹ́yìí tó ń bọ̀ yìí o kò yẹ kó rí báyìí o ọba tó jẹ tí ìlú tòrò orúkọ ẹ̀ ò ní parẹ́ o ọba tó sì jẹ tí ìlú porókùnmuṣu orúkọ ẹ̀ náà ò ní parẹ́ o tó bá jẹ́ nǹkan tèmi àti yín jọ ń gbọ́ yìí tí wọ́n sọ yìí bákan méjì ni kò ṣe ń ṣe káwọn kan kóra wọn jọ sẹ́ẹ̀ kí wọ́n ní ọba pàṣẹ fáwọn láì bẹ̀rù ṣó ṣe ń ṣe ká tí wá sọ wípé òkè o wọ́n kóra wọn jọ wọ́n kọ̀ sọ ni méjèèjì jẹ́ kájọ gbé yẹ̀wò ṣó bójú mu ibo là ń lera wa ń lọ níbo là ń lera wa ń lọ nígbà tá a pera wa ní ọmọ Yorùbá àbọ̀mọ Odùduwà àbọ̀mọ káàárọ̀ òjíire tá a wá ń bára wa ń jà ìyẹn túmọ̀ sí wípé a ti fààyè gba àjèjì pé kí wọ́n máa ṣe bó ṣe wù wọ́n àti rójú ráyè gbọ́ wípé àgbẹ̀ ò ráyè lọ sóko mọ́ o ní Òkè Ògùn àìmọye tí wọ́n pariwo síta àwọn tó gé lórí àwọn tó gé lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Ọ̀ṣun náà bákan náà kò sí ìpínlẹ̀ yẹn nílẹ̀ Yorùbá tí wọ́n sọ wípé àwọn Fúlàní ò kì í ṣòro bí agbọ́n lọ́dọ̀ àwọn gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kò sí yẹn ń bẹ̀ mọ́ a ò rójú ráyè gbọ́ a ò rójú ráyè gbọ́ yẹn wọ́n ní ká pà yẹn tì wọ́n ní kò sí kọ́ńkọ́ máa gba ilẹ̀ lọ ẹ má dẹ̀ gbàgbé wípé ipò tá à ń sọ yìí àtọba ìlú wà àwọn èèyàn wà nínú ìlú là ń sọ wípé ọba kan ju ọba kan o tí àwọn Fúlàní tí wọ́n ya wọlé lọ́tùlọ́tù tí wọ́n ya wọlé lóṣìlóṣì yìí àwọn agbésùmọ̀mí àwọn kọlọ̀rọ̀wọ̀sí tí wọ́n wọlé lójoojúmọ́ yìí tí wọ́n bá gbogbo ará ìlú tí wọ́n pa ará ìlú tó taná fẹ́ wá jọba lé lórí ẹ bèrè ní baba ńlá ẹ bèrè ní Sàgbẹ̀ ìlú wo náà ti ń pè ní Alábẹ ọba Alábẹ lánàá àwọn èèyàn ló ń pariwo jáde ní gbogbo Ìgbómìnà tó ṣètò ààbò ń bẹ àwọn ìlú tá a mú wá fún wa tó ti dáwóró yẹn ṣé àwọn yẹn náà sọ pé àwọn fẹ́ máa jìjà pé ọba kan jọba kan lọ torí pé ọba ba wọn náà ọba ba lórí gbogbo ọba ba lórí ará ìlú tí kò bá sí ènìyàn nínú ìlú kí ni ọba fẹ́ balẹ̀ lórí ní ìwòye títẹ̀mí èmi rò bóyá bí ìlọsíwájú á ṣe máa dé bá ilẹ̀ Yorùbá òun ló yẹ kí àwọn ọba wa gbájúmọ́ ìyẹn túmọ̀ sí wípé gbogbo ọ̀rọ̀ tá a ti ń sọ láti yọjọ́ yìí kò sí ètò ààbò kò sí iṣẹ́ kò sí ilé ìwòsàn gidi ní inú ìlú UCH ní Ìbàdàn wọ́n já iná wọn o tẹ̀bá nígbàgbé èló ní gbogbo owó wọn èló ní owó tí wọ́n jẹ gbèsè owó iná tó yẹ pé àwọn òṣìṣẹ́ tó wà ń bẹ̀ wọ́n ń pariwo síta ni fáànì abẹ̀bẹ̀ òun ni àwọn aláìsàn fi fẹ́ra wọn àwọn kan gan ń gbé jẹnẹrétọ̀ ń lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí a ò rí yẹn gbọ́ a fẹ́ máa wá bára wa jà ọjọ́ wo la fẹ́ ṣe yẹn dà ọjọ́ wo gan la fẹ́ ṣe léyìí dà ní ìgbà tí àwọn èèyàn sọ wípé wọ́n fẹ́ padà sí Odùduwà èmi gan ni mo pè láwọn pé àkíjọ́ la fẹ́ ṣe léyìí dà ẹ jẹ́ ká máa bá eléyìí tá a gbé sọ́wọ́ ẹ̀ ká máa gbé lọ ṣùgbọ́n pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tá a jọ ń gbọ́ yìí èyí tó ní kálukú bá fẹ́ jẹ́ báyìí kọ́ máa jẹ́ lọ
ká padà sí orúkọ ilé ìta à ń jẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà kì í ṣe Yorùbá nation ni Odùduwà nation ni àti eléyìí tí bàbá olóògbé Bọ́lá Ìgè eléyìí tí wọ́n bẹ̀rẹ̀ Odùduwà nation ni flag yẹn lẹ́ ń wò yẹn ọ̀dọ̀ ọba Ọọ̀ni Síjúadé lẹ́ ń wò yẹn ọ̀dọ̀ ọba Ọọ̀ni Síjúadé ti rí tán gbé sọ́wọ́ ẹni tó gbé sọ́wọ́ yẹn bàbá wa George Architect Akínọlá àwọn lẹ́ ń wò yẹn kẹ́fì mọ̀ wípé ìrìn àjò ṣe pé bí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tẹ́yàn bá tẹ̀sọ́ pé òun fẹ́ òmìnira ò sí fún ẹnìkan fún gbogbo wa ni èmi ní kọ́ ni màá kọ́ sọ nísìnyí báyìí pé ìyà ń jẹ wá nínú Nàìjíríà Bọ́lá Ìgè gan sọ sẹ́yìn wọ́n ní àwa ìran Yorùbá ìyà ń jẹ wá nínú Nàìjíríà tá a bá dẹ̀ wá wò pé ìyà ń jẹ wá kì í ṣàwa nìkan o wọ́n ní kì í ṣàwa nìkan ni ìyà ń jẹ o èdìrè o ẹ̀yin náà bá wa rí bẹ́ẹ̀ èdì ẹ̀fún gidi èbí àwọn Fúlàní ibi tí wọ́n bá iṣẹ́ wọn dé nìyẹn onímọ̀ torí tètè wá lo fọ́nrán yìí láti fi pe àkíyèsí gbogbo lọ́balọ́ba àtàwọn ọmọ bíbí ìlú Ọ̀yọ́ ẹ má jẹ́ kí á padà sí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ látẹ̀yìn tábàtẹ̀ ti gbọ́ nínú ìtàn tá a dẹ̀ ti ń gbọ́ tẹ́lẹ̀ wípé Aláàfin àti Ọọ̀ni wọn kì í gbà fúnra wa wọ́n lè àwọn méjèèjì tó wà ń bẹ̀ yìí wọ́n lè dá dúró kì í ṣe dandan ni pé kí àwa náà ká gbẹ́sẹ̀ lé àwọn nǹkan tó ti ń bọ̀ láti bẹ̀rẹ̀ wá wọ́n lè dá dúró láàrin ara wọn ọ̀dọ́ ni àwọn méjèèjì wọn ò fi arúgbó jẹ ọba ọ̀dọ́ máa ń tò ìlú ni ọ̀dọ́ máa ń wá bí ìlọsíwájú àṣẹjẹ́ bá inú ìlú ni tí wọ́n bá tẹ̀ ti ń sọ tẹ́lẹ̀ àwọn kì í gbà fúnra wọn wọ́n máa ń bára wọn jà ní àwọn méjèèjì wọ́n lè fi ìfẹ́ yanjú ẹ̀ wọ́n tẹ̀ lè dá àwọn ará ìlú sínú pé ó mà yà wá lẹ́nu ẹ mà wọ àwọn méjèèjì wọ́n fún everybody wọ́n sọ everybody wípé àwọn yà ní lẹ́nu wọ́n sọ pàṣẹ ráìsì oníkálukú wípé ó yá àwa méjèèjì o a ò gbẹ́sẹ̀ lórí àwọn nǹkan tó ti ń ṣẹlẹ̀ látẹ̀yìn àwa nǹkan tuntun la fẹ́ gbé ṣe á yà yín lẹ́nu wípé gbogbo ogun gbogbo ọ̀tẹ̀ rìkíṣí tẹ̀m̀bẹ̀lẹ̀kú tó wà níbẹ̀rẹ̀ yẹn àwọn ò lè ba lé yẹn lórí wọ́n lè ṣe tó bá dẹ̀ fẹ́ ṣe ó wà lọ́wọ́ èmi àti yín torí ẹ̀yin kan lẹ̀ ń pọnmi òkè rú tó dò tẹ́ ń dàrú ẹ̀yin kan lẹ̀ gbé fọ́nrán lọ bá Aláàfin ó ti wà láàfin Ọọ̀ni o ẹ wo nǹkan tó sọ o torí lára ọ̀rọ̀ lálẹ́ ọjọ́ àbámẹ́ta yẹn lálẹ́ yẹn ní Ìgbòho Òòṣà jáde ni wọ́n sọ̀rọ̀ wípé Ọọ̀ni Aláàfin àwọn ò bá yín wí o bàbá wa ọba Olúgbọ́nṣẹ̀ pé àwọn tán ní sísìn ni wípé Aláàfin pé àwọn wípé ṣèbẹ́ rí Ìgbòho Òòṣà ní ọ̀dọ̀ Ọọ̀ni tó ń sọ̀rọ̀ sáwọn. gbogbo àwọn nǹkan wọ̀nyí kì í ṣe nǹkan tó yẹ kí a ṣẹ̀wá máa wá fún yàn ọ̀jálé lórí kí la fẹ́ gbà ń bẹ̀ kí la fẹ́ gbà ń bẹ̀ ó dà ọmọ Ọ̀yọ́ ní Ìgbòho ìmí nínú yín gan tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń ṣe fitafitafitafita àdẹ́ntítì tí Ìgbòho ní gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà gẹ́gẹ́ bí ọmọ Ọ̀yọ́ ẹ̀yin gan ò ní ó yẹ gbé ìlà ẹnu yín jáde ibo lẹ fẹ́ tì sí ìlà yẹn lẹ́kẹ̀ẹ́ àwọn wo ló ń kọlà Èkìtì ló ń falà sẹ́ẹ̀kẹ́ Ọ̀yọ́ ni ní ìgbà tẹ́ wá tí wá sọ wípé ẹ fẹ́ máa gbógun tì báyìí wọ́n ní ká padà lẹ́yìn ẹ̀ wọ́n ní ká kúrò lẹ́yìn ẹ̀ tó bá wá jẹ́ pé ọmọ Abẹ́òkúta ń kọ́ o ẹnìkan lọ bẹ́ẹ̀ lórí nìyẹn o àti bá jẹ́ ọmọ Èkìtì ẹnìkan bẹ́ẹ̀ lórí tó bá wá jẹ́ ọ̀dọ́ yín ní ibi tí Ìgbòho Òòṣà lọ ní Ifẹ̀ yẹn ẹ mà ní jẹ́ kó wọlé ẹ mà ọlọ́wọ́ tẹ̀ yanjú ẹ̀ sẹ́nu ọ̀nà ni ẹ nígbà kó wọlé nìyẹn pẹ̀lú nǹkan tí mo rí tó ṣẹlẹ̀ pẹ̀lú ohun tá à ń gbọ́ yìí tó bá jẹ́ pé ọ̀dọ́ yín ní Ìgbòho ó lọ sínú ààfin ẹ̀ nígbà lálejò torí gbogbo alamọ ìtàn tó rọ̀ mọ́ Mọdákẹ́kẹ́ ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ kí ló dé ẹ jẹ́ ká máa ní sùúrù fúnra wa kò síbi kan tá a fẹ́ léra wa lọ jẹ́ ká ní sùúrù fún wa kí ń gbà fúnra wa yìí náà ló ń fa ìfàsẹ́yìn fún ìran Yorùbá láti bẹ̀rẹ̀ wọ́n ní Yorùbá lọ̀tá Yorùbá kí ló dé ẹ̀jẹ̀ bá lórí ẹ̀ náà ẹ̀jẹ̀ wà lórí gbólóhùn yẹn wípé Yorùbá lọ̀tá Yorùbá ẹni Yorùbá òkò ẹ̀jẹ̀ ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ ẹ̀jẹ̀ wá bí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ṣe fẹ́ yí padà mo rò bẹ́ẹ̀ àyípadà ló yẹ ká máa wá fúnra wa ni ọjọ́ ọ̀la fẹ́ ṣe léyìí dá ẹ̀jẹ̀ ń lọ káàkiri àgbáyé ṣé bí àwọn ìran tó kọ àwọn ẹ̀yà tó kù ṣe bí wọ́n ṣe máa ń bára wọn jà ní nínú Nàìjíríà yẹn gan ẹ wo àwọn Fúlàní tá a tẹ̀ ń sọ yìí Fúlàní wọn ò ná ọmọ burúkú kò sí irú ìwà tẹ́nìyẹn fẹ́ hù wọ́n ti padà ní ọmọ wọn ni wọ́n máa dúró tí ẹ fi ti Abba Kyari the hush puppy tailor international criminal tó jẹ́ pé àwọn FBI wọ́n ní wọ́n wá gbé ìwọ ni àwọn Lai Muhammed àwọn Gumi àwọn Buratai wọ́n dúró tì lẹ́yìn ni wọ́n ní kò lọ bí kankan wọ́n fi sílẹ̀ àbí wọ́n fi sílẹ̀ wọ́n fi sílẹ̀ hush puppy tó yẹ pé ó náà ló máa ránṣọ fún hush puppy ẹ ti gbàgbé the hush puppy tailor
wọ́n fi sílẹ̀. Ẹ wo àwọn tí wọ́n ń pè ní Boko repentant náà. Ọmọ Yorùbá mélòó lẹ ti gbọ́ pé wọ́n fọwọ́ wọ́ lórí pé ó yá o nínú Nàìjíríà yẹn o wípé ó yá ó ti dáràn rí ó yá ẹ máa bọ̀ ẹ foríjì ó yẹ kó sínú iṣẹ́ ológun ó yá ẹ gbé sínú iṣẹ́ army ó yá kó wọnú iṣẹ́ ọlọ́pàá ṣùgbọ́n lókè ọya wọ́n ń kó wọn sínú iṣẹ́ ológun wọ́n máa lọ kó wọn wá nínú igbó báyìí ni wọ́n ti ṣe patí fún wọn wọ́n ti fún wọn lówó. Ìjọ wo lẹ ti rí Fúlàní kó tọ kámẹ́rà síwájú báyìí kán bẹ̀rẹ̀ sí ní máa búra wọn kán máa búra wọn kí wọ́n máa ja ìjà àwa Yorùbá yìí náà ní nínú Nàìjíríà. Àwọn ọmọ Ìgbò ńkọ́ ẹ ti rí ọmọ Ìgbò kí ló dé a máa ń gbógun tira wa ni. Yorùbá náà àwọn náà ló wà lẹ́yìn bí wọ́n ṣe mú Bọ́lá Ìgè balẹ̀. Bọ́lá Ìgè ọ̀hún ni tó sọ ọ̀rọ̀ wípé lọ́jọ́ kan ó ní 2018 àbí 2008 wọ́n dárúkọ ọdún náà pé kó tó dìgbà yẹn pé ìran Yorùbá á ti dá dúró. Òun ní tí wọ́n kọ́ play fún wa òun lélẹ́yìn Bọ́lá Ìgè lẹ́ ń wò yìí Bọ́lá Ìgè lẹ́ ń wò yẹn o pẹ̀lú nǹkan tí wọ́n sọ mo fẹ́ play ẹ̀ fún wa ní ẹ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa Bọ́lá Ìgè rèé o. Ẹ bá wa farabalẹ̀ o Bọ́lá Ìgè rèé o. Àwọn jẹ́ àwọn ọmọ wa tí wọ́n ní iṣẹ́ dáadáa lọ́wọ́ tó jẹ́ pé inú wa sì dùn wípé Ọlọ́run bùkún ọ̀pọ̀lọpọ̀ wọn ti bá ọmọ wọn dá májẹ̀mú wípé ní agbára Ọlọ́run by 2080 òmìnira máa dé ilẹ̀ káàrọ̀ èyí sì wọ̀ dájú wípé Ọlọ́run ò wà Ọlọ́run ọ̀rọ̀ yíyàn Ọlọ́run Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Ọlọ́run Adékúnlé Ajáṣin amúwadé ilẹ̀ tuntun náà. Bẹ́gbọ́. Níbi tí ẹ̀gbin ìyà àti ìrẹ́jẹ kò ní sí fún ọmọ káàárọ̀ òjìlé mọ́. Tàbá sọ̀rọ̀ nípa ilẹ̀ ìlérí tí a fẹ́ lọ. Àwọn tí ọ̀rọ̀ òye. Tá bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ilẹ̀ ìlérí tí a fẹ́ lọ yìí ìjà agbára yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí. Bọ́lá Ìgè àwọn náà ti sọ̀rọ̀ nípa ẹ̀ Odùduwà nation. Wọ́n ní kí àwọn àgbààgbà Yorùbá tètè dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ bẹ́ẹ̀ ni kí gbogbo àgbààgbà ilẹ̀ Yorùbá bàbá wa ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ẹ jọ̀ọ́ ẹ bá wa dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí gbogbo ẹ̀yin àgbààgbà tó mọ̀ wípé àwọn àgbà kan wọ́n sì wà lórílẹ̀ tí wọn ò ní fẹ́ kí ìlú ó tú tí wọn ò ní fẹ́ kí ìlú bàjẹ́ ẹ bá wa gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ eléyìí egbìràn ọ̀tẹ̀ gidi ni bá a ṣe ń pàkan nìkan rúwé bá a ṣe ń pàkan òun nìkan rúwé funny thinker ìwọ náà jáde o ní o fún Ìgbòho ṣàní wákàtí 24 lẹ́nu ẹ mélòó ni gbogbo ara ìwọ funny thinker ọmọ Ọ̀yọ́ náà ni wọ́ o sọ wípé o fún Ìgbòho ṣàní 24 hours ṣé ẹgbẹ́ ni tàbí kí ni ká pè àrífín gidi àrífín gidi. Olóyè Sunday Ìgbòho ó ní. ó fún yín wákàtí 24 kẹfì tọrọ àforíjì lọ́wọ́ wọn lóde Ọ̀yọ́. ṣe gbọ́. Aláàfin òkèrè o. ìbẹ́ gbọ́ òun fún wọn ní 24 hours kí wọ́n fi tọrọ àforíjì lẹ́nu ẹ̀ kí wọ́n tọrọ àforíjì èébú ni wọ́n bú Aláàfin ni kí ni àforíjì ògọ́ ló ní kí wọ́n tọrọ báyìí ṣé wọ́n bú Aláàfin ni lálẹ́ ọjọ́ tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ṣé bẹ́ẹ̀ ti rí o arákọ̀ tá à ń pè ní ọ̀tẹ̀rẹ́ o ó rí fọ́nrán tí Ìgbòho ṣá ṣe lọ́jọ́ àbámẹ́ta yẹn gangan lọ́jọ́ tí nǹkan yẹn ṣẹlẹ̀ kí ló ti ń fẹ́ kí ló ti ń fẹ́ funny thinker ẹ̀yin òun sí níbi tí nǹkan ti ń tò àfi bí ogun bí nǹkan kó máa bàjẹ́ kí ló dé ṣé èdì ni ṣé wọ́n ń dì yín ni ẹ̀yin ò mọ bó ṣe ń pẹ̀tù sí nǹkan pé kí nǹkan kó lè da ní ìgbà tí ìwọ wo ara ẹ̀ kó wọra ẹ̀ sí Ìgbòho ṣá ó ní o fún ní 24 hours ta ni ẹ́ ta ni ìwọ tó ń fúnyàn ní 24 hours. Aláàfin ikú bàbá yèyé àwọn gan ò jáde kan sọ pé wọ́n fáwọn Ìgbòho ṣá ní 24 hours wọ́n pe ọba Olúgbọ́n ni wípé ṣé wọ́n gbọ́ nǹkan tí Ìgbòho ṣá sọ wọn ò sọ wípé àwọn fún Ìgbòho ṣá ní 24 hours ìwọ gọ́gọ́ fúnra rẹ̀ funny thinker ta ni ẹ́ kí ló já mọ́ kí ló jẹ́ tó ń sọ pé o fún Ìgbòho ṣá ní 24 hours kí ló dé tẹ̀ ń ṣe báyìí tẹ́ ẹ bá ṣàti lè ní followers méjì kan báyìí ẹ kì í mẹgbẹ́ yín mọ́ ẹ mẹgbẹ́lẹ́gbẹ́ ẹ mọ̀ gbàlọ́gbà ẹ kàn máa la inú báyìí ẹ máa pàdé ni ọmọ Ọ̀yọ́ dẹ̀ ni wọ Ìbàdàn ni ẹ tó ló ń fún ẹnìkan ní 48 hours 48 hours ẹ ti wá pé báyìí wá ṣe nǹkan tó bá fẹ́ ṣe torí èmi ò mọ̀ bóyá pé ẹ̀yin ti yín tí nǹkan bá ti ń bàjẹ́
tí nǹkan ń dàrú yẹn tí wọ́n ń fẹ́ náà sí yẹn inú yẹn á máa dùn kí ló dé tó pé tí ìkọ̀ ò bá tòrò lẹ ti máa kápá sókè ó yẹ ká máa lépa àlàáfíà ara wa ni ó yẹ ká máa wá ìrẹ́pọ̀ láàrin ara wa ni kì í ṣe pé ká máa fẹ́ náà sí ká máa ta epo sí pé kó máa rú lọ kò sí kọta fẹ́ gbà ń bẹ́ o kò sí ìlọsíwájú kankan tó fẹ́ mú bá wa o èyí ni mo fẹ́ jẹ́ kí àwọn lọ́ba wa gan mọ̀ gbogbo bí gbogbo ẹ̀ ṣe ń lọ lọ́tún tó lọ lọ́sì yìí kò lè mú ìlọsíwájú bá wa ìfàsẹ́yìn kò lè mú ìlọsíwájú àfi ìfàsẹ́yìn torí àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ gbọ́ ẹ ò ní gbọ́ àwọn ó yá lọ́wọ́ ẹnìyẹn ni ó ti sọ̀rọ̀ sí yín gbọ́kàn tí Ọọ̀ni sọ ni gbọ́kàn tí Aláàfin sọ ni gbọ́kàn táwọn ọmọ Ọ̀yọ́ sọ ni gbọ́kàn táwọn ọmọ Ifẹ̀ sọ ni yẹn làwọn máa lé mú kiri ṣẹ́ni pé wọ́n mọ̀ ní iṣẹ́ àwọn Fúlàní ni ẹ má jẹ́ kán tẹ rojú ráyè rí wa wọn ò tẹ̀lé rojú ráyè wípé a wà nínú igbó wọn ẹ jẹ́ kán máa bára wọn jà ṣùgbọ́n àwa ó yẹ ká pe àkíyèsí ara wa ó yẹ ká pe àkíyèsí ara wa sí wípé ẹ fún leléyìí o èdìrè o ẹ má jẹ́ ká gbà fún wọn ẹ má jẹ́ ká fira wa lẹ̀ fún wọn kí wọ́n lò wá àwọn olóṣèlú náà wọ́n ń ṣe tiwọn lápá kan tẹ́ ẹ bá mọ̀ ṣèbá a ní kò sí oúnjẹ nínú ìlú kò sówó kò síṣẹ́ tí wọ́n jẹ́ kẹ́ rojú ráyè rí yẹn báyìí tó ní àgbàtà ti ń sọ wípé kò sí ètò ààbò ẹ ò rí yẹn kẹ́ ẹ gbé ṣùgbọ́n ẹ rojú ráyè rí Ìgbòho òòṣà tó kí oríkì ẹ rí yẹn lọ gbé bá Aláàfin tó mọ̀ wípé Aláàfin kọ́ ló pọ̀ ìbọn náà ti ọba tí Aláàfin wá ráyè tó ẹ pé wọ́n fẹ́ kó wọ́n máa jòkó sí social media ni ẹ̀yìn ìkànlẹ̀ ẹ̀ gbé lọ bá wọn wípé Ìgbòho òòṣà máa ti wà nínú ààfin Ọ̀ọ̀nìrìṣà ẹ̀yìn ilẹ̀ dẹ̀ ń dá wàhálà sílẹ̀ ẹ rojú ráyè gbé fọ́nrán ibi tí ìlú ti dahoro ní ẹ̀yìnkùlé yín tí gbogbo ará ìlú ti sá lọ gbé fọ́nrán yẹn lọ ká ọba mọ́lé wípé ọba ẹ máa tètè bá wa gbé ìgbésẹ̀ lé lórí bọ́ bá jẹ wọ́n run tán níbẹ̀ yẹn ọ̀dọ̀ wa máa ní wọ́n fàbọ̀ sí nígbà táwọn wọ̀nyẹn ń sá kúrò ní ìlú wọ́n ń sá wá sí ọ̀dọ̀ wa tí wọ́n bá rẹ́yàn lé mọ́ níbẹ̀ wọ́n máa lé wọn máa bọ̀ lọ́dọ̀ wa náà ni títí tí wọ́n fi dọ́dọ̀ wa ẹ̀rí yẹn lọ mú bá ọba o ẹ̀rí wípé gbogbo àwọn ilé ìwé ògiri àlàpà tí àwọn ọmọ ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀rí yẹn kẹ́ ẹ gbé lọ bá ọba rí àwọn òṣìṣẹ́ ìjọba tí wọn ò sanwó fún torí ọba àwọn wọn súnmọ́ àwọn olóṣèlú tẹ́ ẹ bá gbé lọ bá wọn wípé ẹ wo ilé ìwé kìnnì kan local government àwọn tíṣà olùkọ́ wọn níbẹ̀ wọn máa sanwó fún wọn láti kọ́ bí oṣù bíi 5 ẹ̀ẹ́dẹ̀ bá wá nǹkan ṣe sí ẹ̀pẹ́ yẹn máa ń lọ sọ́dọ̀ Tinubu ẹ̀yìn ń lọ s'Aso Rock dáadáa ẹ̀yìn ọba wa àwọn ọba méjèèjì yẹn ẹ̀ǹkùlé ni Aso Rock jẹ́ fún wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí kílẹ̀tẹ̀ mú lọ bá wọn ọlọ̀tẹ̀ níyín ọlọ̀tẹ̀ ìdí màǹdàrú ni wọ́n ti ń rí yín láti ìgbà tá a ti ń pariwo kò sétò ààbò nínú ìlú kò síṣẹ́ lọ́wọ́ kò sí ọ̀nà àìmọye àwọn èèyàn tí omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù ti kó lẹ́rù lọ ẹ̀rí yẹn gbogbo ẹ̀kọ́ náà ló yẹ kó lóṣèlú ṣe ọba náà lè ṣe ọba lè ṣe ọ̀nà ọba lè pèsè ilé ìwé tó dáa wọ́n á kọ́ standard school wọ́n á kọ́ fún àwọn ọmọ wọ́n á kọ́ sínú ìlú wọn ọba lè kọ́ ilé iṣẹ́ ọba tó ń gun jẹ́ẹ̀tì ni wọ́n ní wọn ò rí owó tí wọ́n fi kọ́ ilé iṣẹ́ ni kí ló tí ẹ ò pe àkíyèsí wọn sí àwọn nǹkan wọ̀nyẹn àfi ọ̀rọ̀ amẹ̀bọ àfi ọ̀rọ̀ tó máa da ìlú rú lẹ máa ń pe àkíyèsí àwọn ọba sí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ hù ìwà yìí ẹ̀yin lẹ̀ ń ba gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn lẹ̀ ń da sílẹ̀ lẹ̀ ń bàjẹ́ kí lẹ fẹ́ gbà ń dìmọ̀ dàrú kí lẹ fẹ́ gbà nídìí àwọn ìtàn àtẹ wọ́n tẹ̀ tí wá da ojú ìtàn ilẹ̀ Yorùbá rú àtẹ wàá mọ ilé tí olúkálùkù tẹ̀ fẹ́ wá yà sí mọ́ wọ́n mú gbogbo ẹ̀ wọ́n dẹ̀ ń lọ ọ̀pọ̀ àwọn kan ní ifọ́n ni báyìí wọ́n ní ọba ilé bó ṣe ń gbọ́ arákùnrin kan lánàá ó ní ọba ilé gọ́gọ́gọ́ ní ìṣẹ̀mí Yorùbá ti ṣẹ̀ wá wọ́n ní ọba ilé ni ọba ilé méjì ló dẹ̀ wà ní ìpínlẹ̀ Ondo ọba ilé kan ó wà ní ẹ̀gbẹ́ Àkúrẹ́ ọba Àkókó wà tẹ́ bá ń lọ sí Àkùngbá lọ́nà Ṣúpárè tẹ́ bá ń bọ̀ ní Ọ̀wọ̀ ọba Àkókó wà ń bẹ̀ àwọn kan ní Ifọ̀n ṣé ti rí bẹ́ẹ̀ yẹn Ọlọ́run á jẹ́ kí wọ́n mọ òtítọ́ o ẹ jẹ́ ká kúrò nídìí rìkíṣí o ẹ jẹ́ ká kúrò nídìí àbòsí ọ̀tẹ̀ ogun lélẹ́yìí tó ń bọ̀ o tẹ́ máa gbọ́ pé ogun dé ogun gidi lẹ́ ránṣẹ́ pè yìí o Ifẹ̀ àti Ọ̀yọ́ afẹ́kógun jara wa àbí tí ó yẹ pé Fúlàní gan kógun jà wá gidi àwọn ọmọ Ìgbò gan ò gbẹ́yìn gbogbo ilẹ̀ tẹ́ ń tà fún àwọn ọmọ Ìgbò tí wọ́n fi ń bú yín wípé mo gbọ́ fídíò ọmọ Ìgbò kan mo dẹ̀ fọwọ́ bojú ó ní à ń sọ wípé àwọn ń ra ilẹ̀ wọ́n ní ṣé oògùn ni wọ́n fi gbà lọ́wọ́ wa ni bí ṣe báwa la ta fáwọn wípé òun ti ra ilẹ̀ rí ní ìlú Àkúrẹ́ ó ní àwọn tó ní ilé yẹn ilé òun ra property ilé yẹn ó ní àwọn ọmọ wọn ń ta ilé òkú bàbá àti ìyá wọn dẹ̀ ta mọ́ ilé fóun ó dẹ̀ gbé búdòsà wá ó dẹ̀ fi wó gbogbo ẹ̀ ó dẹ̀ kọ́ nǹkan tó fẹ́ kọ́ síbẹ̀ ìyẹn náà ti ń kọ́ ṣé wọ́n fọ oògùn gbà lọ́wọ́ wa
gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ ò lè máa fi sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ ní social media ẹ lè máa fi pàkíyèsí gbogbo ọmọ Yorùbá sí fún pé ẹ dẹ́kun àti máa ta òkú àwọn ìyá yín mọ́ ilé ẹ dẹ́kun àti máa ta ilẹ̀ ẹlòmíì báyìí kò mọ orí olórí bàbá ẹ̀ tó bá ní kó lọ nawọ́ sí kò rí mọ́ kò mọ́ ẹ wá ní ọmọ Ìgbò ń ra ilẹ̀ wọ́n ti ra éka mélòó kan wọ́n ń kọ́ iléeṣẹ́ sílẹ̀ Yorùbá wọ́n sọ Èkó di no man's land àwọn wo ló tà fún wọn tí wọ́n fo oògùn rà lọ́wọ́ yín bẹ́ẹ̀ lẹ ta àwọn ọmọ arúgún àwọn akótilétà ẹ rí yẹn kẹ́ ẹ sọ ọ̀rọ̀ lé lórí ṣùgbọ́n ẹ rí ìran rí ẹni tó kí oríkì ìdílé ẹ̀ àbòsí leléyìí ọ̀tẹ̀lẹ̀ bá débẹ̀ torí pé ààfin Ọọ̀ni rìṣàkọ́ nìkan nìgbòho ṣá ti kíra ẹ o ó kíra ẹ lọ́dọ̀ ọlọ́wọ́ o oríkì yẹn mọ̀ádẹ́ máa tẹnu mọ́ kì í ṣe oríkì tí èèyàn kọ̀ déédéé jí láàárọ̀ ọjọ́ kan tó kọ̀ déédéé ń kì oríkì ìdílé ni àjogúnbá ni kí ló wá dé tó wá jẹ́ àsìkò yìí tó wá jẹ́ wípé ọjọ́ tó wá lọ sọ́dọ̀ Ọọ̀ni ló wá di wàhálà kí la fẹ́ gbà níbẹ̀ wípé à ń bára wa jà ìjà àtẹ̀yìnwá ó lè parí lọ́jọ́ kan ẹ lè fòpin sí o láàrin ara yín o tí kì bá ṣe wípé ọ̀tẹ̀ tá à ń bá kiri ọ̀tẹ̀ ni o ọ̀tẹ̀ lélẹ́yìí o ẹ̀yin ènìyàn wa òyìnbá ní ká mú wá fún wa nìyẹn o ṣé lóòótọ́ ni o Aláàfin eléyìí tí àwọn ọmọ Ọ̀yọ́ sọ yìí wípé ẹ pé àwọn wípé káwọn kúrò nínú Yorùbá nation káwọn kúrò nínú ẹgbẹ́ Ìfẹ́lódùn àpapọ̀ káwọn padà lẹ́yìn Ìgbòho Òòṣà ṣé lóòótọ́ ni tó bá jẹ́ bẹ́ẹ̀ ó kù díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ fogun ṣe o kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ fi ọ̀tẹ̀ ṣe o ọ̀tẹ̀ máa ń ba ìlú jẹ́ ni o ogun máa ń ba ìlú jẹ́ ni o kì í mú ìlọsíwájú dé báyàn o àní dààmú o ẹ bá wa gbé ìgbésẹ̀ gbogbo àgbààgbà ilẹ̀ Yorùbá pátápátá ẹ bá wa gbé ìgbésẹ̀ o ogun wọlé dé o ogun lélẹ́yìí èdìrẹ́ o bí ẹ pé awólẹ̀ ni ìyẹn náà ẹ lè bá wa wá nǹkan ṣe sí o bó jẹ́ ẹbọ ló gbà bó jẹ́ ètùtù gbogbo ẹ̀yin àgbààgbà gbogbo ẹ̀yin oníṣègùn gbogbo babaláwo gbogbo oníṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá aládùúrà àfáà pásítọ̀ ẹ bá wa wá nǹkan ṣe sí èpè awólẹ̀ o ó dẹ̀ pé òun lélẹ́yìí o àwọn kan ní kò jà mọ́ wọ́n ti ṣe nǹkan sí nǹkan tẹ́ ṣe mi rò bóyá ó ti dáhùn o ẹ bá wa wá nǹkan ṣe sí èpè awólẹ̀ o bóyá òun ló ń ṣiṣẹ́ o torí ọ̀rọ̀ tó wà nílẹ̀ kì í ṣojú lásán lélẹ́yìí tó wà nílẹ̀ yìí o ayẹyẹ ada wọn ní bí wọn bá padà kí Elédùmarè máa ṣá ti kó má padà bẹ́ẹ̀ ni tí èèyàn bá ní òun padà lẹ́yìn èèyàn tí Elédùmarè ò bá padà lẹ́yìn èèyàn Ọlọ́run lọ́ba tó ń dúró tì ní òun ló ṣe ń gbẹ́kẹ̀lé èèyàn ẹlẹ́ran ara kò ṣe ń gbẹ́kẹ̀lé kò ṣe ń gbáralé tá a bá ti gbáralé Ọlọ́run tí Ọlọ́run ti dúró tì wá Ọlọ́run á dẹ̀ máa jà fún wa ní gbogbo ibi tá a bá dé a ò ní dààmú o ẹ̀yin ènìyàn ẹ bá wa pín ètò yìí ẹ bá wa pín kó lọ kàn wọ́n lóde Ọ̀yọ́ o pé ṣé lóòótọ́ ni ẹ̀yin tẹ́ ẹ kóra yín jọ yìí ṣé ọba Ọọ̀ni rẹ̀ Aláàfin lẹni ó sọ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ síta yìí tó bá wá jẹ́ bẹ́ẹ̀ Aláàfin nǹkan kí sẹ́sẹ̀ rí nǹkan kí síbẹ̀ o kò bójú mu o ẹ̀fún ni tàbí èdì àwọn ẹ̀yà tó kù bọ́ ṣe fi wá ń ṣe yẹ̀yẹ́ lélẹ́yìí o wípé orí wọ́n ti bẹ̀rẹ̀ sí ń bára wọn jà ṣe bá sọ fún yín wípé ẹnu wọn kì í kò wọn ò nífẹ̀ẹ́ ara wọn àìsífẹ̀ẹ́ ni pé Ìgbò bá sọ bẹ́ẹ̀ pa ànífẹ̀ẹ́ ara wa wọn ò parọ́ bí Fúlàní bá sọ bẹ́ẹ̀ pa ànífẹ̀ẹ́ ara wọn wọn ò pa wọn àwọn Fúlàní máa ń sọ owó wọn ní owó ní Yorùbá mọ̀ wọ́n ní owó ni ẹlòmíì tẹ́rí tí wọ́n dá gbogbo wàhálà ìsílẹ̀ tó bá ti lè rí owó kékeré kan gbélé wọn lọ́wọ́ wọn ò gbọ́ kàkà yé ń sọmọ́ wọ́n á fò sókè báyìí wọ́n á fojú máa gbà á ni wọ́n á máa dàrú lọ ni wọ́n á máa dàrú lọ ni wọ́n ò wá ní ro ti àtúbọ̀tán ẹ̀ ẹ jẹ́ pé gbogbo tá a bá ṣe jẹ́ ká máa ro àtúbọ̀tán jẹ́ ká máa ro ọjọ́ iwájú jẹ́ ká máa ro tàwọn ọmọ wa mọ́ ọ̀rọ̀ jẹ́ ká máa ro mọ́ Ọ̀yọ́ ò kì í gbà Ọ̀yọ́ ò kì í gbà Ọ̀yọ́ ò kì í ṣe Ilé Ifẹ̀ náà ò ní gbà kò sí nǹkan tá a fẹ́ gbà ń bẹ́ o a máa padà fi dá wàhálà sílẹ̀ ni tó bá dẹ̀ ṣẹlẹ̀ tán ìbẹ̀rẹ̀ ogun la máa mọ̀ kò sẹ́ni tó mọ òpin ẹ̀ o eléyìí tó ṣẹlẹ̀ ní Russia ṣe bẹ́ẹ̀ rí àwọn tó wà ní Pakistan náà ńkọ́ ṣe bẹ́ẹ̀ rí látọ̀tọ̀ ti bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ogun la máa mọ̀ kò sẹ́ni tó mọ òpin ẹ̀ ṣùgbọ́n tó bá tẹ̀ fẹ́ wá ja ogun bóyá jẹ́ bí orílẹ̀-èdè míì wọ́n kógun wá wọlé orílẹ̀-èdè míì ò kógun jà wá kí ló tá fẹ́ kógun jara wa kí ló tá fẹ́ kógun jara wa gangan àwa ìran kan a dẹ̀ fẹ́ máa kógun jara wa ó dà ẹ̀yin ènìyàn wa ẹ bá wa pín jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán wa ẹ ṣeun gan ni a ò ní dààmú o ìtàn tó rọ̀ mọ́ fúláàgì yẹn lẹ ti bá wa gbọ́ yẹn àwọn kìrìtẹ́nì àti mùsùlùmí ni wọ́n sọ ń gbà yẹn wípé kí wọ́n yọ orí olókùn tó wà ń bẹ̀ padà orúkọ Odùduwà yẹn wípé orúkọ èèyàn ni wípé wọ́n ń kó àwọn lọ ń ṣe ẹbọ ni ìyẹn ni ìtàn tó rọ̀ mọ́ fúláàgì tẹ́ ẹ̀ ń wò tó ní pupa tó ní green tó ní dúdú yẹn òun ni fúláàgì àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ mú nínú ìjàngbara yìí Odùduwà nation dẹ̀ ló ń jẹ́ ìyẹn túmọ̀ sí wípé bí wàá ṣe ń bá lọ yìí Odùduwà nation yẹn náà máa padà sí pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí òun ni wọ́n máa padà sí
tó tá bá ń bá a lọ báyìí ó máa padà wá di wàhálà náà ni ó máa padà di wàhálà ni kó má bàa wá di wàhálà bóyá nítorí pé wọ́n ní wọ́n fẹ́ padà sí Odùduwà nation yẹn o ni àwọn ọmọ Ọ̀yọ́ ṣe ti wá dìde wípé àwọn gan ò wá ṣe Yorùbá nation mọ́ bóyá wọ́n á dẹ̀ wá lọ dágbà Yorùbá nation wọn torí àwọn ló ní Yorùbá torí wọ́n ti ń gbọ́ pé wọn ò ní lo Yorùbá nation Odùduwà nation náà fẹ́ padà sí wọ́n dẹ̀ ń wò wípé àṣebí Ilé Ifẹ̀ náà ní Odùduwà ti wá ṣe bẹ́ẹ̀ ti rí gbogbo ẹ̀ ti wá di lábálábá ó ti wá di bálábolobòlò bálabá yìí ẹ̀fún leléyìí èdìrè o ẹ má jẹ́ ká gbà láyé o ẹ má jẹ́ ká fàyè gba ilé tó ń ṣẹlẹ̀ yìí o ẹyẹ ènìyàn wa á ti máa padà wá bá wa á máa mú gbogbo ẹ̀ wá fún wa bó bá ṣe ń lọ ẹyẹ ṣàtẹ̀lé wa lórí Facebook lórí YouTube Àṣàkẹ́ TV show ẹyẹ ènìyàn wa tẹ́ bá ń gbọ́ wa lórí YouTube ẹ bá wa pín ètò yìí a fẹ́ kó dé ọ̀dọ̀ Aláàfin wípé àwọn tó sọ̀rọ̀ yìí báwo ni tí wọ́n ṣe jẹ́ ta ló gbéṣẹ́ rán wọn ta ló gbé wọn síta pé kí wọ́n sọ̀rọ̀ Aláàfin iṣẹ́ ẹ̀yin ni torí wọ́n dárúkọ yín wọ́n dẹ̀ fọwọ́ ẹ̀ sọ̀yà pé àwọn àgbààgbà ní ilẹ̀ Ọ̀yọ́ ọmọ Àtìbà wọ́n pe àwọn káwọn kúrò nínú Yorùbá nation ẹnìkan kì í jẹ́ àwádé o ìjàngbara yìí kò sẹ́ni tó ń jà fúnra ẹ̀ o fún ìran wa ni o fún ìran wa ni fún àwọn ọmọ wa ni fún àǹfààní ara wa gan ni torí gbogbo àwọn eléyìí tá à ń sá lọ wọ́n ń jẹ àǹfààní ń bẹ àwọn ọmọ onílùú wọn ń jẹ àǹfààní irú àǹfààní yẹn náà lè káwọn náà máa jẹ nínú ilẹ̀ títí wa ṣùgbọ́n nígbà tí gbogbo ẹ ti wá ń lọ báyìí ẹ ti mọ̀ wípé ó ti lọ́wọ́ olóṣèlú àtọwọ́ Fúlàní nínú ẹ jẹ́ ká kíyèsára ẹ jẹ́ ká ronú wa ẹ jẹ́ ká jí lójú oorun wa bàbá Ògúndé wọ́n ti sọ yóò Yorùbá ronú o bí tá máa fi àdàgbà ètò tè nírọ̀ sí nìyẹn Yorùbá ẹ jẹ́ ká ronú ẹ̀yin ọba wa ẹ ronú ẹ ní àròjinlẹ̀ wípé tẹ́ a bá ń ba lọ báyìí ìtàn burúkú gidi lẹ fi lélẹ̀ yẹn o wípé nígbà tí ọba lágbájá ọba tàmẹ̀dù tó wà ń bẹ̀ ní ìlú dahoro ṣódà ṣé ìtàn gidi nìyẹn ṣé ìtàn gidi nìyẹn ìlú ń dahoro Fúlàní lé àwọn èèyàn tó yẹ kẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ àtọ̀yọ́ àti Ìbàdàn ìran jagunjagun ní Ìbàdàn kẹ́ gbé àwọn alágbára dìde kẹ́ gbé àwọn jagunjagun dìde kán wọnú igbó kí àwọn àgbẹ̀ lè máa ráyè lọ sóko àwọn ọmọ Yorùbá ti di ẹni tó ń tọrọ jẹ wọ́n ti doni fine bara ẹ lọ sínú gáràjì ẹ rí àwọn ìyá àgbàlagbà tí irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí wọ́n ti ń tọrọ ẹlòmíì á fi ọgbọ́n wọ mọ́tò kò lọ bí kankan owó ló fẹ́ tọrọ nínú ọkọ̀ ìyẹn nìkan gan ṣé kò tó ń torí pé kẹ́yìn ọba wọ̀nyí kẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ kí ìran Yorùbá kó bọ́ kúrò ìran Yorùbá kan ò ṣe agberí àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ń ṣagbe àwọn ọmọ kéékèèké ẹ wò wọ́n kún Libya àwọn ọmọ 17 years wọ́n kó wọn lọ́bẹ̀ wọ́n lọ ṣiṣẹ́ aṣẹ́wó àwọn tó ń kú sórí omi Yorùbá ẹ̀yin ọba ẹ ronú ọba wa Aláàfin Ọ̀wọ́ Adé ẹ jọ̀ọ́ ẹ bá wa ẹ fiyè dénú gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ ṣe àgbẹ̀ mi ìbá wọn dá sí mo ń sọ wípé no ẹ má jẹ́ kí bá ṣe ń jìjàngbara yìí ẹ má jẹ́ kí á gbèsè ẹ̀yìn ọba kan fún kan kò sí nǹkan tí a fẹ́ gbà ń bẹ̀ kò síbi tó fẹ́ mú wa dé kò lè mú ìlọsíwájú bá wa mọ́ pẹ̀lú àwọn èèyàn tó ń sọ gbogbo bí wọ́n ṣe ń gbé ìròyìn kiri wọ́n fi orí ọba Sultan of Sokoto wọ́n fi kí gbogbo ọba níjọ́ tí wọ́n ṣe coronation lẹ́yìn yẹn ni wọ́n ní ọba Ọ̀yọ́túnjí bàbá ọba wọ́n ti gbé story yẹn wá mi ò bá wọn dá sí mo ń sọ wípé ẹ ṣàjẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bí nǹkan ṣe wá ń lọ yìí ó ń jọ gàtẹ́ kò jọ gàtẹ́ o ó ti ń jọra wọn o pẹ̀lú bí ẹ ṣe jọba ọba tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ onídàá kọ́ bẹ̀rẹ̀ sí ni máa mú oríṣiríṣi àwọn ìtàn àwọn oríṣiríṣi àwọn nǹkan jáde fún yín ẹ kíyèsára ó lè má jẹ́ ẹ̀yin ẹ kíyèsára gbogbo àwọn tó ń tẹ̀lé yín ẹ kíyèsára ní gbogbo inú ààfin àwọn nǹkan báwọn òyìnbó ṣe ń lọ yìí kò lọ dáadáa o ẹ jẹ́ ká kíyèsára o Ìgbòho Òòṣà ti fìgbà kan sọ̀rọ̀ sí Ọọ̀ni rí o wọ́n débẹ̀ wọ́n sọ wọn ò sọ pamọ́ wọ́n ní ẹ jọ̀ọ́ ẹ jèbùrẹ́ àwọn ti bú Òòṣà àwọn ti padà wá dọ̀bálẹ̀ bẹ̀bẹ̀ fún Òòṣà ẹ̀yin a máa bọ́ba lẹ́yìn tó bá dójú ẹ̀ ò lè bú ọba mọ́ wọ́n dẹ̀ ní sùúrù wọ́n ní ọmọ àwọn náà ni wọ́n dẹ̀ gbà wọ́n mọ́ra bó ṣe yẹ kó rí nìyẹn àgbà ló máa rárá ń gbà sí adarí kì í ta ẹ̀gbin nù adarí máa ń gba nǹkan mọ́ra ni ẹni tó bá fẹ́ tòlú olórí adarí kì í ta ẹ̀gbin nù o gbogbo bó bá ṣe ń wá wọ́n máa fara dà ní pé nígbà ṣọpẹ́lọpẹ́ ọlá ipò tí mo wà ní ọlá ipò yẹn oníkẹ́ máa lò ipò adarí ẹ̀gbin lóríṣiríṣi máa ń wá ṣùgbọ́n èèyàn máa ń fi ọgbọ́n tó ni èèyàn máa fi ọgbọ́n tó ni o torí pé kí ìlú má bàa bàjẹ́ ẹ kíyèsára o kò ní bàjẹ́ lórí wa o kò bàjẹ́ lórí láyé Olúgbọ́n o kò bàjẹ́ láyé Àrẹ̀sà o kò bàjẹ́ láyé Ọ̀rọ̀gún ilé Ìlá o ẹ má jẹ́ kó bàjẹ́ o ẹ bá wa ṣe àkíyèsí
ẹ pe àkíyèsí o àtàláàfin àti ọ̀nìrìṣà ìbàforí adé o torí arọ́ba fi lọ́ba ń pa ẹnìkan ò gbọ́dọ̀ sọ wípé òun fẹ́ rí ọba fí aláàfin kì í ṣe ọba kékeré ṣùgbọ́n pẹ̀lú nǹkan tá a gbọ́ yìí ẹ jọ̀ọ́ bá mi pín ètò yìí kó dọ́dọ̀ wọn pé ṣé ọ̀rọ̀ táwọn wọ̀nyí sọ yìí pé kán kúrò nínú Yorùbá nation Yorùbá nation kì í ṣe fún ẹnìkan ẹ̀yin ọba ẹ̀yin gan ló yẹ kó léwájú tẹ́ bá ń wá ìlọsíwájú ní ilẹ̀ Yorùbá tẹ́ bá ń wá kí ìran Yorùbá kó bọ́ kúrò lóko ẹrú ọmọ wa ni kò lè gbé bẹ̀ máa lọ o ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò sí ààrẹ tó jẹbẹ̀ tó dàgbà síbẹ̀ tó sọ pé ibẹ̀ ò fi ṣe ilé o àsìkò ní o ìgbà tí wọn náà máa lọ ẹ̀yà míì náà á dẹ̀ ti bọ́ síbẹ̀ kì í ṣe pé bóyá Yorùbá ti ṣe tán báyìí wọ́n ti di ọ̀la wọ́n náà wọ́n ti wà ń bẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá kúrò ń bẹ̀ ẹ̀yà míì máa bọ́ síbẹ̀ o kí ló wá dé lásìkò yìí tẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ kẹ́ ẹ lo ìgbà tọmọ yín tó wà ń bẹ̀ yẹn kẹ́ ẹ fi mú ìlọsíwájú sílẹ̀ Yorùbá kẹ́ ẹ lo ìgbà tọmọ yín tó wà ń bẹ̀ yẹn kẹ́ ẹ fi yí ilẹ̀ Yorùbá padà kí ó wà lákànlẹ̀ wípé ìgbà tọmọ Yorùbá jẹ ààrẹ orílẹ̀-èdè ẹ wo ọ̀nà ibi bó ṣe lọ ẹ wo ilé ìwé wọ̀nyẹn ẹ wo oríṣiríṣi àwọn amáyédẹrùn àwọn ohun mèremère nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí èwo la lè rí tọ́ka sí ọdún mẹ́rin á tó pé nísìnyí 2027 ni wọ́n ti ń lépa 2027 yẹn kí ni nǹkan tó ti wà ńlẹ̀ fún ìran Yorùbá wọ́n ní ká ẹ máa bára yín jà ṣé yẹn ló kàn kì í ṣe yẹn ló kàn o jẹ́ ká ronú ara wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ni a kí ẹ ṣeun gan ni a ò ní dààmú o wọ́n ní kò bàjẹ́ láyé Olúgbọ́n bẹ́ẹ̀ ni kò bàjẹ́ láyé Àrẹ̀sà kò ní bàjẹ́ nígbà títí wa o Ọlọ́run á bá wa tú ilẹ̀ yìí ṣe o ẹ̀yin àgbà ẹ bá wa ṣe ẹ bá wa wá nǹkan ṣe sí o ègún ni ẹ̀fún ni tàbí èdì ẹ bá wa wá nǹkan ṣe sí ẹ bá wa bójẹ́ ẹbọ bójẹ́ ètùtù àdúrà àwẹ̀ gbogbo ẹ bá wa ṣe èpè àwọlẹ̀ ni tàbí èwo ni èyíkéyìí tó bá tẹ ẹ̀jẹ̀ bá wa ṣe àgbà ò ní tán lórílẹ̀ o ẹ̀yin àgbà ẹ túlẹ̀ yìí ṣe o ayẹwa o kò ní yẹ̀ ńlẹ̀ o a máa lọ báyìí tó bá yá àti máa padà wá a ò ní dààmú o Elédùmarè á ràn wá lọ́wọ́ èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV show Àṣàkẹ́ akọ́mọlédè a ò ní dààmú o ó dìgbà kan náà o láyọ̀ o ire kàǹkà láyọ̀ o.